ọ̀rọ̀ bàbá wòlíì èké èyí tó gbé jáde tó ń fọ̀fọ̀kúfọ̀ lórí ìrìn àjò èyí tí a kọ ní Oòduà ọmọ jọmọ lọ ọmọ nọmọpa Ìgbòho ọkọ Buhari Ìgbòho ọkọ Fúlàní ọkọ Miyetti-Allah ọkọ Buhari gbogbo yàrá ejò sáré ikú nàgbọ́n tó lọ sọ́run àpáàdì bàbá wòlíì èké oníṣìgìdì látàrí wòlíì òpùrọ́ wòlíì onígbètúgbètú wòlíì eléjì ògbè tó hùwò lórí yanranyanran ṣé wọ́n ò wo ọpọ́n wájú wòlíì èké tó gbé wá ni ó rí pé èjì ògbè ló tẹ̀síwájú wòlíì aláfọ̀ṣẹ́ wòlíì wẹjúwẹjú ìwẹjú tán tó ń sọ kábàkàbà wòlíì Buhari wọ́n ti pa àṣírí máa má tú àṣírí wòlíì èké ìtú nínú ẹ̀yin wòlíì tẹ́ ń ṣiṣẹ́ fún Fúlàní rí ó gbé àfọ̀ṣẹ́ ó wẹjú tán ó wá wọ sùtánà. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Nigeria government ẹkùn ọkọ Buhari náà gbọ̀nàgbọ̀n Buhari ọlọ́run kùnkùn bí ọ̀pá rèké Buhari tó jẹ́ pé ọlọ́run ló máa mọ ẹjọ́ tó máa dá fún lọ́nà ọ̀run bẹ́ẹ̀ ni ní ohun tí Buhari ṣe fúnlẹ̀ Yorùbá Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan mo wá fi Professor Banji Akíntóyè mo wá fi kí gbogbo àwọn ẹgbẹ́ pátápátá gbogbo torí pé ẹgbẹ́ pọ̀ mi lè dárúkọ mi ìfẹ́ mọ́ gbogbo wọn tọ́nà so kó má dàbí pé mo kíkan mi ò kíkan mo fi Professor Banji Akíntóyè mo fi kí gbogbo ẹgbẹ́ pátápátá ẹ̀yin ọmọ Yorùbá àwọn kan sọ pé mi Yorùbá òkò wọ́n lẹ́nu wọ òkò irọ́ ló ń pa wọ́n fi yẹn kájọ wa ní ẹnu Yorùbá òkò bí ti bá wo nu ẹ ṣe gbogbo ẹgbẹ́ pátápátá tó dìde tó lọ sí Ọ̀yọ́ tí ẹ dojú ti Professor Banji Akíntóyè tẹ́ ẹ dojú ti Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́ ẹ dúró ti Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà mo dìde fún yín ẹ̀yin gbogbo ẹgbẹ́ pátápátá látòkèdókè torí pé kò sẹ́ni ilẹ̀ nínú gbogbo ẹ̀yin ẹgbẹ́ tẹ́ lọ gbogbo ẹgbẹ́ àtẹni tí ò lọ tó wù wọ́n kó lọ bóyá ìdí kan tàbí kejì tí wọn ò lè lọ sí Ọ̀yọ́ yẹn mo wá kí gbogbo ẹgbẹ́ pátápátá mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nation pátápátá ẹ ṣe ojú òní tì yín ní ọjọ́ nǹkan ẹ̀yẹ yín ẹ ní yọ̀ ṣubú lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yín tí ẹ bá ń pe èèyàn kan báyìí ìgbà èèyàn ló máa dá yín lóhùn gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbọ́n Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbọ́n Professor Banji Akíntóyè tẹ́ ẹ jẹ́ kójú ti àwọn bàbá yìí tẹ́ ẹ jẹ́ káwọn bàbá yìí sọ yìí pé Yorùbá ò ṣe é gbèjà bí àwọn kan ṣe ń sọ bí àwọn ọba kan ṣe ń sọ yìí pé Yorùbá ò ṣe é gbèjà tẹ́ ẹ jẹ́ kójú tì wọ́n tí àwọn náà tínú wọn dùn táwọn wípé lóòótọ́ ọmọ Yorùbá ó ṣe é gbèjà ọmọ Yorùbá dúró ti àwọn ti gbogbo ẹgbẹ́ mi ìfẹ́ dárúkọ ẹgbẹ́ nítorí ẹgbẹ́ pọ̀ láti òkèdókè mú kí gbogbo ẹgbẹ́ pátápátá ojú òwà ní ti ẹ̀yin náà mo kí gbogbo yín mo kí gbogbo ẹgbẹ́ pátápátá ó ń ṣe bíbí kí n máa dárúkọ ṣùgbọ́n mi ò mọ̀ wọ́n tán sómi ìfẹ́ ṣẹ̀yàn kan so látòkèdókè mo kí gbogbo ẹgbẹ́ pátápátá mo kí yín pé ẹ kú ìdìde ẹ kú àṣeyọrí ẹ kú gbìyànjú tó ráṣeyọrí lẹ ṣe o tẹ́ ẹ bá mọ̀ àṣeyọrí lẹ ṣe gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá adájọ́ ń dárúkọ ó ń gbé mi kùn kí n máa dárúkọ ṣùgbọ́n mi ìfẹ́ dárúkọ kálímọ̀ mọ̀ ni n bá ti kọ gbogbo wọn sílẹ̀ báyìí máa dárúkọ ṣùgbọ́n tí bá lọ dárúkọ àwọn kan tí n bá dárúkọ àwọn kan mi ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn so mo á fi Professor Banji Akíntóyè mo kí gbogbo ẹgbẹ́ pátápátá mo kí yín bẹ́ẹ̀ ni ẹ kú gbìyànjú ẹ kú àṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ lọre ẹ bọ̀ọ́re ẹ lọ rí àgbọ̀ wípé ìgbà tó ń bọ̀ o ni mọ́tò wọn ṣe báyìí o ìgbà tó ń lọ o ni mọ́tò wọn ṣe báyìí o ẹ̀yọ́ kọ́ ṣe kinní kan àwọn ọmọ Yorùbá nation tó ti dé o àwọn ọmọ Yorùbá nation ẹ corporate ẹ gbọ́ràn sáwọn olórí wa lẹ́nu ẹ ṣe ẹ jẹ́ tún dìde fún gbogbo ẹgbẹ́ ẹ jẹ́ tún dìde fún gbogbo yín ẹ ṣe gan inú mi dùn kò sọ́gbọ́n náà irú ẹ mọ̀ pé nǹkan rí òun fẹ́ kọ́ ṣe òun ṣá nǹkan rí òun fẹ́ kọ́ ṣe òun èèyàn máa gbà ṣe pé kíní mo fẹ́ ṣe ni nǹkan kò sọ́gbọ́n náà báwa ṣe ń gbìyànjú tí Ọlọ́run dẹ̀ mú ojú ẹ̀rọ tá a fẹ́ pé on the 20 on the 21 on the 22 tí ọjọ́ yẹn wá dé tó tún kọjá tá a dẹ̀ rí ṣe àwọn kan wà tó yẹ pé inú máa bí wọn ọ ní bá a kọ́lé fàṣẹ bí kò pé ó má ṣe ni bá ara lè fàṣẹ bí kò pé ó má ṣe ni ẹni tó bá ti jẹ́ pàṣẹ bí ni ibi yẹn máa wù ú ṣe ni kò sí ohun tẹ̀lé ṣe fún àṣebí ibi yẹn máa wù ú ṣe ni bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀tá gbógun pé kọjọ́ yẹn máa wáyé ṣùgbọ́n Ọlọ́run jọ̀tá lọ 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 àwọn ọ̀tá gbógun pé kọjọ́ yẹn máa wáyé wọ́n ní níṣẹ́ làwọn ọba kọ̀ọ̀kan
àwọn ìjòyè kọ̀ọ̀kan àtàwọn politician kọ̀ọ̀kan wọ́n ń pa láàfin pé kó má jẹ́ kí Sunday wá, kó má jẹ́ ká wá, kó má jẹ́ ká wá, kó má gbà wá lálejò, kó má gbà wá lálejò. Àwa dúpẹ́, ọjọ́ náà yẹ wá, ọjọ́ náà yẹ wá, dúpẹ́. Ìlara ni o, ìlara ni pé ṣé Sunday nìkan ni, ṣé Sunday nìkan ni. Aláàfin ẹ má jẹ́ kó wá, ẹ má jẹ́ kí Ìgbòho wá, ìjà lọ fẹ́ wá jà, àwọn ọmọ Yorùbá nation fẹ́ sọ wá lórúkọ tọ́lọ́run sọ wá. Àwọn ò ń ṣe terrorist, torí bàbá tó ń lead wa, bàbá tó ń sọ pé báyìí ni ká máa ṣe, Professor Banji Akintoye, bàbá jẹ́jẹ́ ọmọ alálùbáríkà ni bàbá, ọmọlúàbí ni bàbá. A ní bàbá kan bàbá tó mọ yìí ọmọ, kò fi wá ṣeré, bàbá tó mọ yìí ọmọ. Bàbá gidi ni bàbá, torí pé tá bá fi dídà tèmi, tá bá fi dídà tàwa báyìí, pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀, là ń jẹ́ pé ojú àfọ́fọ́ tán jà ló ń dà, bó lè dogun bó dogun, bó lè dìjà kó dìjà ni. A máa lọ sórí ẹmu àní, àbí parọ́ brọ́dà ní Koiki, a máa lọ sórí ẹmu àní. Bẹ́ẹ̀ ni àwọn òsì lẹ́gbẹ̀ẹ́ Sùúrùlérè, ẹgbẹ́ Ọlọ́run ṣògo làwọn wà. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ Ọlọ́run ṣògo ni, torí nígbà mìíràn kì í ṣe gbogbo wọn ní sùúrù máa ń tún ṣe o. Lọ́dọ̀ tàwa yìí o, lọ́dọ̀ tàwa, àwa ara wa àwa mọ́ra wa, àwa tó yẹ pé ẹgbẹ́ Ọlọ́run ṣògo làwọn àṣìlẹ́gbẹ̀ẹ́ Sùúrùlérè nìbò arìndínlójú ọmọlúàbí. Ṣùgbọ́n bàbá Professor Banji Akintoye sọ pé no, ẹ má jẹ́ kán sọ yín lórúkọ, a máa tó ni straight M1 straight. Bẹ́ẹ̀ ni bọ́dà mi Koiki, M1 straight ní tó bá fi dídà títí wa. Bẹ́ẹ̀ ni pátápátá là ń fọjú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ogun nílùú ń dá, èèyàn lè gbòmìnira nírọ̀rùn. Ṣùgbọ́n bàbá Professor Banji Akintoye sọ pé ẹ̀yin ọmọ mi ẹ wá, ayé lẹ bá mi, ẹ jẹ́ ká tó, ẹ jẹ́ ká sàbólógùn ṣe ń sà, ẹ jẹ́ ká fi diplomacy ṣe, ẹ jẹ́ ká fi sùúrù pa Nigerian government, torí pé wọ́n ṣe wáyé olórí burúkú ni wọ́n fẹ́ ká jà náà ni, kọ́ lè sọ wá ní orúkọ. Akeem Olúwadámiláre, àgbóyìnbó àgbóyòbá, kí la fẹ́ gbọ́? Àgbẹ̀ náà Prince Gabriel, ẹ káàbọ̀. Akeem Olúwadámiláre, Ọlọ́run máa ṣàánú, Olúwadámiláre, ṣé mo gbà? Ẹ má bínú ẹ má bínú, Ọlọ́run ṣàánú mi, wàláì kò fọ́ ni. Ọlọ́run ẹ wò bá mi Koiki, ẹ bá sọ fún Professor Banji Akintoye, tá bá ti gbalẹ̀ Yorùbá kọ́kọ́ school Yorùbá school ní ká lọ study Yorùbá. Ọlọ́run bí mo ṣe ń sọ rẹ káàbọ̀, ẹ ṣe ẹ kú dìde, ẹ ṣe gan, thank you so much. So bàbá Professor Banji Akintoye wá sọ pé ẹ má jẹ́ kán pé ọmọ Yorùbá nation ní terrorist. Ohun tí Nigeria government ń fẹ́ nìyẹn látijọ́ tí mo ti ń kó yín jẹ, ẹ pààyàn rí, tẹ bá máa ṣe rally náà peaceful rally ni, so ẹ lọ wọ́ọ́rọ́ ni. Ẹ ṣe gan. President Bola Ahmed Tinubu free Dr. Chief Olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ni ẹ ṣe gan. Chief Sunday is not a terrorist, it's not a terrorist. Free Chief Sunday Adéníyì Adéyẹmọ Igboho Òòṣà, it's not a terrorist. Kí ló ṣe téèyàn kún òṣèré? Ó ní ẹ má pààrọ̀ mi mọ́, ṣé yẹn wá ni a ṣe ń bọ̀ lórí yẹn? Ẹ ṣe jàre, ẹ ṣe tẹ rán mi létí. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni no going back. So bàbá Professor Banji Akintoye wá sọ pé ẹ má jẹ́ ohun tí Nigeria government ń fẹ́ nìyẹn, tẹ bá sọ dìjà báyìí nísìn. Bẹ́ẹ̀ I'm so happy too, I'm so happy. Prince Gabriel Adeniran Olubi, I'm so happy, inú mi dùn, wọ́n lọ rí wọ́n bọ̀ rí. Kábíyèsí ọba Akeem Ọwádé, kábíyèsí orúkọ là ń pọ baládé, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. Bó tilẹ̀ jẹ́ káláwọ̀ yàn pé wọ́n pé ẹ má jẹ́ kí Ìgbòho wà, ṣé Ìgbòho nìkan ni ó fẹ́ gba ìmọ̀ mi lọ́wọ́, ó fẹ́ gba ọlá mọ́ mi lọ́wọ́, ó fẹ́ ṣe kinní kan, ṣé Ìgbòho nìkan ni? Ìgbòho ò gbọ́dọ̀ wá, Ìgbòho ò gbọ́dọ̀ wá. Wọ́n bá dúró sí pé irọ́, ilé bàbá ọmọ òun gbọmọ lẹ́rù, ó fẹ́ wá kí mi ni. Ẹ jẹ́ kó wá ná, kábíyèsí mo tún dìde fún yín, mo dìde fún yín, ẹ ṣe gan. Pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí àpèrè bàbá yín, ẹ bá wa dójú ti àwọn ọ̀tá. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí wọ́n rò wípé tí ọ̀tá ń rò pé ó máa rí fún Yorùbá nation kò rí bẹ́ẹ̀. Ojú ti ọ̀tá, mo dúpẹ́, torí pé bá ṣe ń bọ̀ yẹn pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ fún yín, tẹ́ ẹ bá ṣílẹ̀kùn fún wa tàbí táwọn èèyàn dúró lẹ́nu ọ̀nà tó bá sọ pé kò sí kábíyèsí nílé, kí la fẹ́ ṣe kọ́lọ̀ má dojú ti wà. Ẹ ṣe mo dúpẹ́, mo òṣùbà. Báwo ló ṣe ń gbóṣùbà yẹn ni mọ́? Gbogbo nǹkan náà la mọ̀ ṣe, Ọlọ́run ṣàgbà àfẹ́kẹ́ èbú nìkan náà la mọ̀ bú, mi tún mọ̀ṣùbà gbé mọ́, mo gbóṣùbà fún yín ṣá, ẹ̀kẹ́ èbú nìkan náà la mọ̀ ṣe. So ẹ ṣe kábíyèsí, ẹ ṣe adúpẹ́ gan. Ọba Aláàfin, ẹ ṣe gan, adúpẹ́. Gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá wọ́n dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣe gan. Wọ́n ní àwọn bàbá aláṣọ funfun kan,
àwọn bàbá aláṣọ funfun kan wọ́n ṣe wọn ò fẹ́ kó ṣeé ṣe, wọn ò ṣe, wọn ò dẹ̀ jẹ́ kó nírè ṣeé ṣe, àbí ọlọ́yẹ sọ wọn ò ṣe o, wọn ò dẹ̀ fẹ́ kó nírè ṣeé ṣe. àwọn bàbá aláṣọ funfun kan wọn ló ṣe jẹ́ pé Sunday ni, ó jẹ́ pé Sunday Igboho ni, Sunday Igboho nìkan ni inú ń bí wọn, wọ́n rò pé Igboho fẹ́ gba ipò máwọn lọ́wọ́. irọ́, Igboho ò lè papò mọ́ yín lọ́wọ́. orí oníkálukú ti gbórí ẹ̀ wáyé, orí oníkálukú yàtọ̀, wọ́n lòun ṣe jẹ̀dẹ̀ oníkálukú ó yàtọ̀. wọ́n ní Igboho fẹ́ gba yìí, Igboho ò lè gba yìí yìí, oníkálukú ní iyì ẹ̀ lára ni, bẹ́ẹ̀ ni oníkálukú ní iyì ẹ̀ lára ni. torí nísìn tó bá jiyàn gbé nísìn, ọlọ́run àjọ káwọn Fúlàní jiyàn gbé nísìn, tẹ bá máa gbé ohun táwọn èèyàn máa ń kọ sọ, ẹ bá wá pé Igboho wọn rí yín bẹ̀ wọn ò pè yín, kí wọ́n lè ń bínú orí fún, ẹ má bínú orí, ẹni orí bá ti dá o Àdìsá, orí ti dá ẹ náà, kọ́yé lè pa kádàrá, èèyàn lè pa kádàrá lásán, aṣọ rẹ̀ á fàya ni. kí lẹ ní àṣẹ o tẹ fi ń bínú, kí lẹ ní àṣẹ o tẹ fi ń bínú, a ò bínú ẹrú, a ò bínú ọmọ, èmi ò mú orí pẹ ṣáà bá mi jọ pọ̀ bẹ́ẹ̀. kí lẹ ní àṣẹ o tẹ fi ń bínú, olúwa ò torí ẹ̀gbọ́n dá ẹ sí o Àdìsá, o ti kọjú sí ẹ̀ṣẹ̀ lóore kojú má ti ọ̀tá lùlù bàjẹ́, alábòsí múra àtijọ́, ẹlẹ́nu ẹ̀gán ti gbẹ́nu rẹ̀ fún pọ́bẹ́pọ́bẹ́ o, àdánwò sórí kọ́ wọn fẹ́ wò ṣe ẹyẹ, ó dáa kò burú rárá. Àdìsá ó máa gba ikú ni, áyàn ẹ máa dánku ni, wọn ò ní sílé ń dọ́tọ́ bá fìlìtì kó má bàa bà ẹ́ láwọ̀ jẹ́, bẹ́ẹ̀ ni ó máa gba ikú ni Àdìsá. mi wá moríkì máa lọ kóríkì yín náà wá máa kí orúkọ yẹn kàn máa ń dá mi lọ́rùn ni. Àdìsá bá Ládìkún ọmọ òfẹ́ pọ̀n dí sáré ìmọ̀ gbogbo ẹ̀ṣá ẹ ṣàbà mi gbà bẹ́ẹ̀ ṣá. kí lẹ páládì sáṣẹ, ẹ̀ṣẹ̀ wo lẹ pàdí sáṣẹ, tẹ́fì sọ̀rọ̀ Aládìsá láìdá, àpàlà ni mo tún gbé sí yẹn. ẹ̀ṣẹ̀ wo lẹ pàdí sáṣẹ, ẹ̀ṣẹ̀ wo lẹ pàdí sáṣẹ, tẹ́fì sọ̀rọ̀ Àdìsá láìdá. ẹ wò ó, tẹni bẹ́gi lójú igi arúwé, igi ti rúwé, kò sí ohun tẹ́ lè ṣe, bẹ́ẹ̀ ni kò sí ohun tẹ́ lè ṣe. ẹ̀yin àfi tẹ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run, bẹ́ẹ̀ ni ẹni táyé ń fẹ́ kò nárùn kan lára, ẹni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ẹ ti ẹ̀dùn náà, kí lóhun tí Igboho ṣe gan, kí lóhun tí Igboho ṣe tẹ́nìkan ò ṣe ní tẹ́ fi ń bínú ẹ̀, kí ló dé ẹ̀ṣẹ̀ wo ni Igboho ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wo ni Igboho ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni Igboho ṣẹ̀ téèyàn kan ò ṣe rí. Igboho sọ yìí pé ara ló ta Igboho, ẹ má pa àwọn mi mọ́, ẹ má fìyà jẹ àwọn èèyàn mi mọ́, torí mi ò tiẹ̀ rí nǹkan tí ẹ̀ṣẹ̀ tí Igboho ṣẹ̀ tí Igboho ṣe wá bínú báyìí, ẹ ń bínú orí. wọ́n ti sọ bẹ́ẹ̀ náà, wọ́n ní bí ògo bá ṣe rí ni èèyàn ṣe máa ń rí ogun, gbogbo ológo máa ń rí ogun ni, ogun ló máa ń pe ògo jáde. kí àdúrà tá máa gbà ní pé kí Ọlọ́run má jẹ́ kí ogun borí wa, bẹ́ẹ̀ ni Ọlọ́run má jẹ́ kí ogun ayé kó borí wa, wá ní ká borí ogun ayé. ẹ fọ Aládìsá sílẹ̀, ó ń ṣiṣẹ́ tó ríran ni, iṣẹ́ tó ríran ló ṣe fàdìsá sílẹ̀. ẹ fi sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́, ojú òní tì yín. ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi tẹ́ ń sẹ́ẹ̀dì, mò ń bọ̀ àwọn kan mẹ́sẹ̀jì mi láti àná, wọ́n mẹ́sẹ̀jì mi àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ, wàláì mo lọ sí Ìjẹ̀bú ni fún wọn straight. Ìjẹ̀bú ni mo lọ sí Ìjẹ̀bú fún wọn, wọ́n lọ fi apẹ̀rẹ̀ kọ, mo lọ fi gbódòm drum tó ju èèyàn lọ lórí ìdúró, mo lọ fi ru èpè ńláńlá, nǹkan wọn lù wọn báyìí, ó dá lù wọn báyìí ni. àwọn olórí burúkú àwọn aléwòrè má rẹ́rìn, à ń gbẹdì ẹyin lọ́wọ́ ọkú, wọ́n ní wọn ò jẹ́ káwọn rákìtàn, wọ́n ní wọn ò jẹ́ kọ́rọ̀ kìtàn lọ jẹ. anyway títí mo ti fún ẹ̀yin jẹ bẹ́ẹ̀ yẹn. kábíyèsí o, mo yíká ọ̀tún mo yíká òsì, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹrẹ odò kìíní pẹ́. kábíyèsí ọba Akeem Ọwọ́adé, orúkọ là ń pọ ọba aládé. kábíyèsí mo kí yín ohun tẹ́ ẹ ṣe jọ àwọn ọmọ Yorùbá lójú o, kẹ́ńkẹ́kẹ́ńkẹ́ báyìí ni yín,
Ọlọ́run láti ìjẹta yẹn Tuesday Wednesday Thursday láti ìjẹta yẹn kábíyèsí kẹ̀kẹ́ báyìí ni yìnyín lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni yìnyín tún lékún sí ni lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni ẹ ṣé àdúpẹ́ gidi ẹ ṣé gan kábíyèsí gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Yorùbá wọn gbogbo àwọn gbogbo ẹgbẹ́ tó wà nínú Yorùbá nation tá à ń ṣe pátápátá wọ́n ní kí n máa kí yín wọ́n ní ẹ ṣé gan wọ́n ní tẹ́ ìdójú ti wà inú mi dùn o mi mọ tẹlómi o inú mi kàn dùn ni bẹ́ẹ̀ ni wọ́n ní tájẹ́ ò bá rí kò ń gbó bẹ́ẹ̀ ni torí pé tí kábíyèsí ó bá wọ́n tún sọ tí kábíyèsí bá sọ pé àwọn ò sí níléṣẹ̀ wọ́n disappoint wa Ọlọ́run má jẹ́ kán tayọ wa kábíyèsí ẹ ṣé gan ẹ ṣé gan bá mi ṣẹ̀jẹ̀ kí kábíyèsí mọ̀ pé gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá gbogbo àwọn Yorùbá nation pátápátá láti nílé dóko wọn kí yín ẹ wá pẹ́ lórí àpèrè bàbá yẹn ẹ dín 150 years láyé lágbára Ọlọ́run ẹ dàgbà ẹ ní fàárẹ̀ ló bà ẹ ní kúkú òjijì ẹni lẹ́nu onígbà ṣe yín ṣe ojú òní tí yín kábíyèsí àárín ẹ̀yin àti ìyàwó yín wà ní dàrú èṣù bí èèyàn bí èṣù kò ní dàárín ẹ̀yin àti ìyàwó yín rú lágbára Ọlọ́run ẹ ní fojú sunkún ọmọ ẹ ní mọ sàárè ọmọ ẹ ní rí bànújẹ́ lórí ọmọ ẹ ní bínú sígbáwò Ọlọ́run ò wá ní jẹ́ kí àwọn politician ọsọ ẹ̀yin náà di àwọn ọba APC àwọn ọba PDP àwọn ọba LMP àwọn ọba politician torí pé kí ni àwa lè jọba lé lórí mẹ̀kúnnù ni ọba bá lórí ohun gbogbo ọba bá lórí ìlú ọba bá lórí àwọn ọmọ ìlú wọ́n ti fi òṣèlú wọ́n ti sọ mọ́ òṣèlú àtọba wọ́n ti sọ méjèèjì papọ̀ wọ́n ti ń control àwọn politician wọ́n ti wá ń control àwọn ọba wọn ò wá jẹ́ kí ẹnu àwọn ọba kó tàṣẹ mọ́ wọn ò jẹ́ kí ẹnu àwọn ọba kẹ́nu wọn tọrọ mọ́ àwọn ọba míì tí wàá jẹ dòdò wọn ò lè sòdodo mọ́ torí wọ́n ní tẹnu bá jẹ ojú àtì torí pé wọ́n ti gba envelope wọ́n ti fi Ghana must go gbowó fún wọn wọ́n ti gba dọ́là bẹ́ẹ̀ ni wọ́n ti fún wọn ní wọ́n ti ní kó máa lọ wa kùsà so ẹnu wọn wá tọrọ mọ́ so wọ́n ti wá ẹni wọ́n ti jẹ́ dodo wọn ò lè sòdodo mọ́ ẹ̀rù wá ń bà wọ́n torí pé àwọn ọba míì mọ̀ pé ohun tí àwọn politician yìí ṣe fún àwọn mẹ̀kúnnù kò dáa ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ mọ́ torí pé tó bá kọwọ́ bọ̀ di wọn á bá kìíní yẹn bẹ̀ so kábíyèsí mo á dúpẹ́ wípé ẹ̀yin bó tilẹ̀ jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ wo orí àpèrè bàbá yín ni Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí yín kó gùn tẹ́ máa lè fi ṣe ẹ̀wà nífà rẹ̀ ṣe bó tilẹ̀ jẹ́ pé ṣé ó ṣe pé àwọn politician ò pè yín ni àwọn politician pè yín pé ká má jẹ́ kẹ́ wà ṣùgbọ́n bá wọn jẹ tí bá wọn jẹjẹkújẹ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kẹ́ jẹjẹkújẹ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ní jẹ oúnjẹ ọ̀tá yín torí oúnjẹ ọ̀tá ló ń jẹ àwọn politician fún yín bẹ́ẹ̀ ni oúnjẹ ọ̀tá ni kábíyèsí ẹ máa gba ìkú ni lágbára Ọlọ́run ní tẹ́ ẹ ṣe gan tẹ́ gbòógì táwọn ọmọ Yorùbá inú tèmi dùn lèmi ṣe fi tinú ṣàdúrà fún yín àdúrà yìí dẹ̀ máa mọ yín lágbára Ọlọ́run ní ṣánkú lórí àpèrè tẹwà yẹn ẹ ṣe gan o torí wípé nígbà tẹ́ kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Buhari yẹn náà mo gbọ́ bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé kíní mo gbọ́ pé tẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá náà níbẹ̀ ẹ sọ̀rọ̀ nípa Yorùbá ó dàbí pé iṣẹ́ kó dàbí pé ẹ sì nífẹ̀ẹ́ Yorùbá àìwá ní nífẹ̀ẹ́ Yorùbá mọ́ Ọlọ́run ní fi sin yín lọ́kàn torí mo mọ̀ pé ìbò tí ń bọ̀ báyìí ní sọ lórí burúkú làwọn politician yẹn ọmọ tó máa gbowó káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọba alátẹnujẹ àwọn ọba oníjẹkújẹ kì í ṣe ó gba àwọn ọba gidi wà o àwọn ọba tó support Yorùbá wà o àwọn ọba tó nífẹ̀ẹ́ Yorùbá wà dáadáa bí ọba Olúgbọ́n ti ilé gbọ́n àwọn ọba gidi nìyẹn o but àwọn ọba kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan wọn máa lọ sí pátí làwọn máa rí wọn kiri sí wọn máa gbé góòdù sọ́rùn wọn máa kàn wọ́n níbi ẹ̀pọ̀n àwọn ọba kan wà bẹ́ẹ̀ yẹn ọ̀hún ráyè títí wa ṣùgbọ́n àwọn ni Ọlọ́run nù torí pé Ọlọ́run wọn nítorí olówó la ṣe dá táníkà bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run tó fi wọ́n débẹ̀ tó fi wọ́n sí orí àpèrè yẹn because kò sí ewé kan tó máa jábọ́ lára igi tọ́lọ́run ò ní mọ̀ sí Ọlọ́run ti sọ bó tẹ̀ ti lè jẹ́ pé bóyá wọ́n sọ pé wọ́n rí ìgẹ̀ náà ni tó fi débẹ̀ Ọlọ́run ti sọ pé ó máa wà níbẹ̀ náà lọ ṣe wà níbẹ̀ Ọlọ́run tó dẹ̀ fi wọ́n síbẹ̀ ó ní kó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni kì í ṣe pé kó nífẹ̀ẹ́ politician torí owó politician kó wá kẹ́yìn sí mẹ̀kúnnù torí àwọn nu Ọlọ́run ni ìdájọ́ tó fún wọn Ọlọ́run máa san fún wọn torí pé wọ́n rí bí àṣẹ ń jẹ ìran Yorùbá ìran aládé ni wá ìran Yorùbá ò ń ṣe ìran tó yẹ kó máa jẹ̀yà kí ló wá dé tẹ̀sí wá wò wá tọmọ ẹlẹ́ran wá ń jẹ egun tọmọ aláṣọ Yorùbá wá ń wà kísà kí ló dé èèyàn ọba bá lórí ohun gbogbo ni kí ló dé tẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa ọba Akeem Ọwọ́adé kábíyèsí o mo mọ̀ pé yìí ò ní ṣe bẹ́ẹ̀ ọba dáadáa ni yín ọba alálùbáríkà ni yín àlùbáríkà òun ò dẹ̀ ní kúrò lára yín àlùbáríkà ṣáàrà ló ń gbé àlùbáríkà ara yín Ọlọ́run ò ní gbà ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn ọba olóṣèlú kan wọ́n á lọ sí Àbújá
Àbújá wọn lọ sí Àbújá torí tara wọn ní o, torí tara wọn ní, kì í ṣe torí mẹ̀kúnnù, torí fẹ́jẹ àti torí ohun tó fẹ́ jẹ láyé, torí ohun tó fẹ́ jẹ àwọn ọba olóṣèlú. Ẹ wò ó kù díẹ̀ fún yín, ẹ má wọrí, sùúrù tó dọ́jọ́ ni, ìgbà díẹ̀ ló kù fún yín báyìí. Kì í ṣe torí ọmọ Yorùbá bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn ò lè débẹ̀ kó sọ fún ọgbà tí Buhari gan tiẹ̀ wà ń bẹ̀, wọn ò lọ síbẹ̀ kó sọ fún Buhari bàbá màálù ọ̀hún sọ bẹ́ẹ̀ fún yín pé ìyá ń jọmọ Yorùbá o, ẹ ṣí bọ́dà ilẹ̀ Yorùbá o, torí pé ẹ ṣí bọ́dà nọ́ọ̀tì, ẹ ti bọ́dà ilẹ̀ Yorùbá, wọn ò sọ bẹ́ẹ̀ rí. Owó lọ ń gbà, envelope lọ ń gbà, dọ́là lọ ń gbà, bó ṣe máa wá góòdì lọ pámúpámú ni mo yó lọ́rọ̀ wọn ò mọ̀ pé bí ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ̀yin nu Ọlọ́run nu bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin ọba, ṣé bí Yorùbá ní a kì í lọ́mọ burúkú fẹ́ kún pajẹ, wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Kí ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀? Kí ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀ gangan? Ìgbòho ò fàdíyà, ẹ̀yin ọba, Ìgbòho ò fàdíyà, Ìgbòho ò jalè, Ìgbòho ò ṣe tẹ́rọ́rìstì. Àwọn tẹ́rọ́rìstì wà ńbẹ̀ tó ń pààyàn káàkiri tẹ́ ẹ̀ ṣe nǹkan kan fún wọn. Bẹ́ẹ̀ ni àwọn tẹ́rọ́rìstì wà ńbẹ̀ tó ń fi màálù jẹ oko káàkiri tẹ́ ẹ̀ ṣe nǹkan kan fún wọn. Ìgbòho ò fàdíyà, kò fẹ́ yàwó níyàwó, kò gbóbìnrin olóbìnrin. Nǹkan tí Ìgbòho sọ ni pé ẹ má pààrọ̀ mi mọ́, ẹ má pààrọ̀ mi mọ́, nígbà tó jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ wà ẹjọ́ nítorí Ọlọ́run, ṣẹ̀ṣẹ̀ wà náà ẹ má pààrọ̀ mi mọ́ ni. Kò lè dùn mí fún yín. Wọ́n ní ọmọ táyà bá bí aya ló máa jọ, nígbà tó jẹ́ pé àwọn bàbá yín nígbà ayé yẹn, umbrella àti jígí òun ló fi ta àwọn bàbá wa sóko ẹrú. So like father like son náà ni ẹ̀yin ọba kankan mò ń bá wí o, mo mọ̀ pé inú mi ò bá, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ń gbà mí o, bí ìsọkúsọ ọdún tọrọ ní ká má sọ ohun mi ní tẹnugbó bí ọwọ́ rẹ nu mi ò dẹ̀ nípa mi. Ọlọ́run á rí i pé òótọ́ ni mò ń sọ, torí ìyà tẹ́ fi ń jẹ àwọn ọ̀ràn mi, ìyà tẹ́ fi ń jẹ mẹ̀kúnnù kò dáa bí ó ṣe rí bẹ́ẹ̀ yẹn náà ni. Torí àwọn tó jẹ́ bàbá yín nígbà yẹn náà wọn ò nífẹ̀ẹ́ àwọn bàbá wa ni. Jígí glass mirror tọ̀m̀bẹ́là ló fi ń tà wá sóko ẹrú. Ẹ̀yin wá yí padà, ẹ wá ń ṣe modern slavery lẹ́ ń ṣe fún wa báyìí nísìn. So ẹ̀jẹ̀ tó wà lára yín yẹn kò jẹ́ kẹ́ lè wò wípé ẹ̀jẹ̀ ọ̀dájú tó wà lára yín yẹn kò jẹ́ kẹ́ lè wò wípé ìyà ń jẹ wá torí tẹ́ bá lọ́wọ́ àwọn bàbá yín nìyẹn. Torí ẹ̀ ló jẹ́ pé bí Fúlàní ṣe wá pa wá báyìí nísìn kí ẹ̀ máa kọ́ dé lóye ń kọ́ ní oyè tó kan ráàwò, wọ́n máa kárẹ̀ ẹ̀dẹ́jọ́ kan, ṣé wọn máa pa àwọn ọba náà ni? Fúlàní pa àwọn ọba mẹ́ta kan, Fúlàní ìjọba gbé tó ń gbowó. Tẹ́ bá bìlíf pé bóyá security wà pẹ̀lú yín, ẹni private jet, ẹni gbẹ iná wo, Fúlàní kò lè gbé yín, irọ́ lẹ pa. Nígbà tí kì í ṣe pé bí àmì ilé lẹ fẹ́ máa wà, oyè tó kan ráàwò ó ń bọ̀ àkàrà ẹ̀dẹ́jọ́ kan. Ọ̀run gbọ́bọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Àáfà tó níyàn máa mú ni ọmọ tiẹ̀ náà ní jẹ tíra. Bẹ́ẹ̀ ni ẹ fẹ́ túnṣe Ọlọ́run o, ẹ má wọrí, bákan ló ṣe máa happen. Mi ò fi kú yọ̀ wọ́n o. Àwọn ọba tó kú níjọ́ kìíní àná, ṣé wọ́n mọ̀ pé àwọn máa kú ni? ṣe bí mítìn lọ ti ń bọ̀? Ṣé Fúlàní ṣó dá wọn sí pé ọba lélẹ́yìí jẹ́ kí n respect wọn? Àwọn pípù yóò náà ní olórí burúkú ni wọ́n lé wa lọ́fẹ́ gbà. Wọn ò ràn bá, wọn ò ràn jòyè, kódà wọn ò ràn president kan. Tó bá rí president jí gbé, wọ́n á jí gbé, wọ́n máa fi gbowó lọ́wọ́ ẹ̀. Wọ́n rí àwọn president kan bọ́ lólúrẹ̀mí Tinubu bọ́ rí jí gbé, wọ́n á jí gbé. Bẹ́ẹ̀ ni àwọn ilé tó yẹ kán ti ya wèrè, wọ́n ya wèrè tán, wọ́n ti ya wèrè bọ́. Ó dáa, ibi tí mò ń bọ̀rọ̀ lọ, kí ni Ìgbòho ṣe? Torí Ọlọ́run, à ń lẹ́wọ̀n burúkú fẹ́kùn bàjẹ́ kábọ̀ torí Ìgbòho iṣẹ́ ọmọ burúkú, ọmọ dáadáa ni, ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni, ó ní ẹ má pààrọ̀ mi mọ́. Ó dẹ̀ ní ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmínà. Ṣé ìdùnnú yín ni? Ṣé ìdùnnú yín ni bí àwọn Fúlàní bó ṣe ń pa wá ni? Ṣé ìdùnnú yín ni? Ṣé ìdùnnú yín bó ṣe fẹ́ kó wa lẹ́rú ni, bó ṣe fẹ́ gbalẹ̀ wa ni? Ọlọ́run kò ní gbà fún yín o. Gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ wa yìí kárí yín o. Ọlọ́run ò ní gbà fún yín, gbogbo èròǹgbà yín láburú lórí ọmọ Yorùbá, Ọlọ́run ò ní gbà fún yín ẹ̀yin ọba o. Tinubu ti kó gbogbo yín láyà jẹ, Tinubu ti kó yín láyà jẹ, ó ti kó àwọn ọba kọ̀ọ̀kan, kì í ṣe gbogbo yín, kì í má sọ bẹ́ẹ̀, Ọlọ́run dáríjì mi, kì í ṣe gbogbo ẹ̀yin ọba. Tinubu ti kó àwọn ọba kọ̀ọ̀kan láyà jẹ, Tinubu ti kó yín láyà jẹ. Àwọn kan ò ṣe, wọn ò dẹ̀ fẹ́ kó nírèṣe ṣe, wọn ò fẹ́ kó nírèṣe ṣe, wọ́n ń pọ̀ bá wọ adé kó má jẹ́ ká wá.
wọ́n jowó ọmọ Adéyẹmọ kí ló dé ìkànnì Adisa ti ṣàṣeyọrí eléyìí Adisa ti kò lè yé yín pẹ́gẹ́pẹ́gan ẹ lọ jáwọ́ iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́rọ̀ Yorùbá nation bẹ́ẹ̀ ni Professor Banji Akíntóyè àti ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho-ṣà pẹ̀lú àwọn Sàngbe wọn gbogbo àwọn tọ́jọ́ ń ṣe pẹ̀lú gbogbo ẹgbẹ́ pátápátá gbogbo pátápátá báyìí wọ́n máa kó wa délẹ̀ lẹ́nu lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà. wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni àìmọ̀dí abájọ ló bí wọn nínú fọ́ wọn lórí wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni mo ní ẹ ò lè rí dí abájọ ò láéláé wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni àwọn bàbá aláṣọ funfun àwọn bàbá aláṣọ funfun ẹni wọ́n ń pa mí wọ́n ní ká má jẹ́ kí Ìgbòho wọlé ká má jẹ́ kí Ìgbòho wà ó wọ́n má jẹ́ kí Ìgbòho wọlé Ìgbòho ó lọ sọ́dọ̀ ọba Aláàfin ó tún lọ sọ́dọ̀ ọba Olúgbọ́n ó lọ síbẹ̀ àwọn òkè bó ṣe sọ pé Ìgbòho máa ṣe security fúnlẹ̀ Yorùbá yẹn ẹ jẹ́ kí n play nǹkan tí ọba Olúgbọ́n sọ ọba Olúgbọ́n ẹ ṣé bàbá ẹ ṣé gan kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan tẹ́ gbà wá wọlé ọba Olúgbọ́n sọ pé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho-ṣà wọ́n ní wọ́n máa ṣe security fúnlẹ̀ Yorùbá ó máa ṣọ́ọ̀kì wọn bá kan ó ṣọ́ọ̀kì àwọn ọba kan ó ṣọ́ọ̀kì àwọn ọkọ̀ bá kan ohun tó ń fẹ́ ó ṣọ́ọ̀kì àwọn ọba kan bá kan bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ ni òun nìkan ni òun lẹ́kùn ọkọ̀ Fúlàní òun lẹ́kùn ọkọ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì òun làwọn Fúlàní máa gbọ́ tó máa sáré ni bẹ́ẹ̀ ni ibi tí Yorùbá ṣe sílẹ̀ yàn ti ń jẹ òun náà ni òun ló lè ṣe òun ló lè dáàbò bò Ọlọ́run lọ́ba aláàbò ṣùgbọ́n òun lọ́lọ́run fi ràn bẹ́ẹ̀ ni òun lọ́lọ́run fi ràn ẹ wá gbọ́ ohun tí ọba Olúgbọ́n òfin lè gbọ́n ẹ ṣé bàbá tó ń sọ nípa ẹni sùúrù ẹyẹ ọmọ àlè kan èèyàn àwọn kan wá ń sọ fún mi wípé táìtù tèmi sọ pé ṣe Sunday Igboho wà ní Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin wọ́n wá ń send message sí mi wípé tèmi lọ yí táìtù yẹn padà wípé ṣe Sunday Igboho lọ sọ́dọ̀ Aláàfin pé kò lọ sọ́dọ̀ Aláàfin wípé ọ̀dọ̀ Olúgbọ́n tó lọ náà kó lọ bẹ̀bẹ̀ ni mo rò bẹ́ẹ̀ ti àwọn ni mo sọ pé mo lọ sí Ìjẹ̀bú fún straight tí mo lọ mú apẹ̀hùn drum gorodomu bó ṣe máa ń sọ tí mo lọ fi ru èpè láti Ìjẹ̀bú tí mo mọ̀ lù wọ́n ni bó ṣe ń gbé wá ni mo ṣe ń gbé fún wọn ẹ fẹ́ mọ̀ di abájọ ni kò lè yé yín ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho-ṣà wọ́n lọ sọ́dọ̀ Aláàfin ṣùgbọ́n kò lè yé yín ń tọ́ lọ ṣe lọ́dọ̀ Aláàfin ó kó wọn ni inú ló kó ẹṣin ń gbé kò lè yé yín ẹ á ti gbọ́n á lè jẹ́ kẹ́ mọ̀ ọ̀rọ̀ wa mọ̀ kí lẹ fẹ́ mọ̀ fún ṣé ilẹ̀ ràn wá ń ṣẹ́ ni ẹ̀yin kọ́ lè ràn wá ń ṣẹ́ ẹ̀ lè mọ̀ di abájọ ẹ̀ lè mọ̀ ohun tá lọ ṣe mo ti sọ fún yín wípé ẹ̀yin kọ́ máa sùn ẹ máa jí báyẹn máa bára yín nínú Yorùbá láǹdì ni bẹ́ẹ̀ ni a ti gbọ́ ọ̀rọ̀ wa tá à ń sọ síta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fi lọ ń double cross wa tẹ́ fi mọ nǹkan tá fẹ́ ṣe ẹ lè rí gbọ́ mọ́ a lè sọ fún yín mọ́ bẹ́ẹ̀ ni tẹ́ bá ní ṣe Sunday Igboho lọ sọ́dọ̀ Aláàfin wàhálà ti sí yín nìyẹn ẹ ń bára yín nú jẹ́ ni kò lè yé yín ohun tá lọ ṣe kò lè yé yín orí yín ti burú bóyá ojú inú yín ti fọ́ tìta gbọ̀ngàn ò ríran ẹ rí picture ẹ ráwọn fọ́tò tí mo gbé orí Facebook mi wípọ́ lọ sọ́dọ̀ Aláàfin àbí ṣé àìlẹ́tùn máa pè yẹn onú máa bí yín kú ni ojú yín ò rí nǹkan rẹ̀ ojú yín máa ń bàjẹ́ tẹ́ bá rí nǹkan rẹ̀ ni inú yín máa ń bàjẹ́ ni wọ́n lọ sọ́dọ̀ Aláàfin wọ́n dẹ̀ lọ sọ́dọ̀ Olúgbọ́n inú lóko ẹṣin ń gbé ohun tá lọ ṣe ń bẹ̀ kò lè yé yín á ti dàrú mọ́ yín lójú kò lè yé yín kò dẹ̀ lè yé yín pátápátá ọpọlọ yín gan ò tiẹ̀ lè kò lè process ẹ̀ honestly ẹ wá gbọ́ o ọba Olúgbọ́n ẹ ṣé bàbá ẹ wá wo bàbá tèmi nìkan. ó mọ̀ lọ́dún dúró tì ohun tí mo wá bá wọn fún sí ni pé àpò ní Yorùbá báwo lè ṣe fẹ́ bá wa sí. mo fẹ́ kẹ́ fa àkọ́kọ́ yọ́bẹ̀ yẹn ni o. ẹ sọ fún àwọn tó yẹ kẹ́ bá wa sọ fún security ilẹ̀ Yorùbá yìí wọ́n kò lè wa lọ́wọ́ ìyẹn báyìí ìkejì wọ́n yọ wọ́n tẹ̀lé kò lórí mi ò àyàn mi ò já ẹ̀ wọ́n ṣe àkáǹtì wọ́n fi mi. wọ́n fi wọn kí ló ṣe. ọmọ Yorùbá ni mí náà. ọmọ Yorùbá ni mí mi ò ṣe kankan náà. ó ṣe kankan. tí ìbá ẹgbẹ́ kí mi là gbé ní wá ní sí ìyìn wá. ilé bàbá ọmọ ògbọ́n lọ́wọ́. ok na nígbà tó yíwá ni mo wáyé ní ìsìn kí n rí n tó gbéra sọ ni because ilé mi ni mo kọ́ káàkiri nígbà káàkiri ní tó ẹ̀ tó lọ kí o sùn mọ́júmọ́ wọn ká mọ́ta àjọ afẹ́fẹ́ pa mí mọ́ bẹ́ẹ̀ fọ́ wọ́ọ̀tì. olùgbèsè ayé wa nìyẹn tí mo dẹ̀ lẹ́yìn bàbá nídòkó
ọ̀gbẹ́ni tó fẹ́ ti wá mo fẹ́ kẹ́ fà àkọ́kọ́ yọ́bẹ̀ yẹn. kí ni wọ́n tẹ̀lé tó ń gbé sórí mi mi ò lè gbá pálí nàìjíríà mi ò sì kankan mú apá ẹ̀ pálí nàìjíríà nínú wọn ló bá mi wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún german wọn kọ́ lẹ́tà wà lọ́wọ́ mi tí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ bá ti kọ́ sí german gọ́ọ̀mẹ̀ntì pé àwọn ò lè fún mi ní passport wípé buhari gọ́ọ̀mẹ̀ntì wọ́n wọ́n tẹ̀lé. mo fẹ́ fà àkọ́kọ́ yọ́bẹ̀ yẹn ni o. mi lè fi so tí ìbá ẹgbẹ́ kí mi láti gbé mi wá pè mí wá táwọn kẹ bá tẹ̀ ń sọ tó rí àwọn ọmọ wọn sọ tó gbára mi ò gbé tẹ́ ẹ bá sọ pé ní mọ̀ ń bọ̀ kò sí ìrà tó lè rà ọdún nígbà tẹ́ ẹ ti sọ ọmọ pẹ̀lú wàdà mi lọ́dà àjọ púpọ̀ ni. wọ́n tó ṣe pé èyí sùn lé ìdí lọ lé mi. ẹjọ́ wa pàṣẹ wọ́n bá yọ wọ́n tẹ̀lé fóònù nípa fi fún láyé máa ń sin dáadáa. yá. kí n fi gbéra mi gbà. bẹ́ẹ̀. Easy. Àti bẹ̀rẹ̀ lálejò. Orí ọ̀fẹ́ ọlọ́run ìjọba àpapọ̀ àti state Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa bẹ̀rẹ̀ lálejò. Gbogbo ẹ̀rẹ̀ tó bá yẹ ká bẹ ìjọba àpapọ̀ lórí ẹ̀ èmi máa bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ gbogbo wa gbìyànjú ní ipa tiwa nítorí pé òṣìṣẹ́ ọ̀daràn it's not a terrorist. mò ń sọ Sunday Igboho kì í ṣe ọ̀daràn. Nípasẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà ni láti fi láti sọ́tún fi sósì sí ìjọba ìpọ́ sí wa lọ́wọ́. ṣé ń gbọ́ wọ́n ní nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà la fi dùn sọ́tún dùn sósì níjọba yìí fi bọ́ sí wa lọ́wọ́ wípé Yorùbá nation tá à ń pariwo ni wọ́n fi gbé ìjọba fún Bàbá Jàgà ẹ máa gbọ́ lọ. Kò dẹ̀ lè wá bọ́ sí wa lọ́wọ́ tán ká wá sọ pé àmọ́ ẹ́. ṣé ń gbọ́ o. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n bá wa kojú àdúgbò ẹ̀ wọ́n gba ìwọlé. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ̀ wọ́n á fi fún ẹ. Mo tún bẹ̀ gbogbo àwọn ìjọba láàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Yorùbá kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ kí wọ́n rí sí ọ̀rọ̀ ẹ̀ wọ́n dá sí ọ̀rọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ láti ẹni tó jẹ́ olórí wọn Dàpọ̀ Abíọ́dún olú represent wọn Southwest Governors Forum chairman wọn kí gbogbo wọn jọ foríkorí òyì ṣe ọ̀daràn kí wọ́n lọ bá wa bẹ̀ ààrẹ orílẹ̀-èdè kí wọ́n wo nǹkan tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ kó ní òmìnira títa rẹ̀. ẹni tó bá ṣẹ̀kọ́ ló ń bẹ̀bẹ̀ fún. èyí tó ti ṣe ní kábíyèsí ẹ ṣé o. òkè òkun ti tó gẹ́ àníjẹ ní Nàìjíríà báyìí. kábíyèsí o. èyí tó tún jọmọ ní pé nínú ọ̀rọ̀ tó béèrè ètò ààbò tí ìjọba ń ṣe lọ́wọ́ báyìí
káàkiri tí wọ́n fẹ́ lo àwọn local vigilante láti lè ṣe káàkiri gbogbo Nàìjíríà ló fẹ́ ṣe. Fún ti South West máa kọ níwèé sí chairman Governors Forum. Mo recommend ìwọ Sunday Igboho. Àtòrí nǹkan ṣèkan lọ́lọ́run ṣe é tún gbọ́ ó di pọ́ìntì méjì tí mo fẹ́ kẹ́ tún fàyọ̀ ń bẹ̀ yẹn o torí ohun tó ń bí àwọn kan nínú nìyẹn o ẹni orí bá ti dá o Àdìsá orí ti dá ẹ náà ọyẹ lè pa kádàrá béèyàn lè pa kádàrá lásán aṣọ rẹ̀ àfàyà ni bẹ́ẹ̀ ni oore yẹn wọlé wá bá ní kò béèrè fún un pàtó Ọlọ́run ti sọ pé òun lẹni tó lè ṣe nítorí yẹn pariwo náà nìyẹn o Ìgbòho gbọ́dọ̀ wálé o Ìgbòho gbọ́dọ̀ wálé o ó fẹ́ gbà yìí mọ́ mi lọ́wọ́ ni o ó fẹ́ gbà yẹn mọ́ mi lọ́wọ́ ni o ọtún gbé oore tó wá fetí gbọ́ yìí ọwọ́ àwa tẹ̀ báyìí kò ní bọ́mọ lọ́wọ́ gbogbo ibi tí o gbọ́ pátápátá tá a rokùn re sí àti ibi tá a rokùn re sí orí màmá wá wa ni ní gúúsù àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn lórígun mẹ́rin gbogbo àgbáyé ìyá màmá róore gbà bẹ́ẹ̀ ni oore tá a béèrè fún la màmá rí gbàlagbà Ọlọ́run a màmá ráàánú gbà lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà lọ́wọ́ onílé lọ́wọ́ àlejò lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ aláwọ̀ funfun lọ́wọ́ aláwọ̀ dúdú gbogbo ibikíbi tá a bá dé bàbá wa ráàánú gbà ni ọ̀tá ń ṣe lásán ni oore yẹn tún wọlé wá bá oore tún wọlé wá bá bẹ́ẹ̀ ni kò ṣe bẹ́ẹ̀ ni ọmọ Olúgbọ̀n fún ilé gbọ́n ẹ ṣe bàbá lóòótọ́ náà wọ́n sọ nílẹ̀ Yorùbá wọ́n ní tọ́mọ kékeré bá ṣe àgbàlagbà ọmọdé ló máa bẹ àgbàlagbà tágbàlagbà náà bá ṣe ọmọdé náà ló máa bẹ torí pé ọmọlúàbí ni wá wọ́n ṣe fi kọ́ wa nìyẹn ẹ̀bẹ̀ tí ṣe Sunday tó ń bá ṣe Sunday Igboho gbẹ̀yìn èèyàn mú àlè kan tẹ̀ mẹ́sẹ̀gì mi wípé ṣó tán ebí òun ní ṣe Sunday Igboho ṣèbẹ́ sọ pé ó nágbára òun ló lọ bẹ̀bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni torí tó ọmọlúàbí ni àti pé bàbá táwa ń tẹ̀lé Professor Banji Akintoye bàbá gidi ni bẹ́ẹ̀ ni bàbá gidi ni òun ni mo sọ ní ìsìn pé tọmọ kékeré bá ṣe àgbàlagbà ọmọdé ló máa bẹ̀ tágbàlagbà bá ṣe ọmọdé náà ló máa bẹ̀ ni lèyí tí ṣe Sunday Igboho tó fẹ́ bá wọn bẹ̀ yìí kò ṣe kí ni ṣe Sunday Igboho ṣe kò ṣe kò fàdíyà ṣe Sunday Igboho ò ṣe kò ṣe tẹ́rọ́rìsì ìjà mẹ̀kúnnù ló ń jà ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣẹ̀ ló ń bá bẹ̀bẹ̀ ṣùgbọ́n ká tọ́ ká ṣe bólógùn ṣe ń sà ká sà bólógùn ṣe ń sà báwọn bàbá ṣe sọ wípé ká ṣe bàbá dáadáa ní bàbá Olúgbọ̀n fi lè gbọ́n ẹ jẹ́ n dìde fún yín kábíyèsí o ẹ ṣé bàbá ẹ ṣé mo yí ká ọ̀tún o mo yí ká òsì kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ tó ráwọn kábíyèsí dáadáa nìyẹn àwọn ọba dáadáa nìyẹn àwọn ọba tó fi ń tọrọ ọba nìyẹn àwọn ọba alálùbáríkà nìyẹn àwọn ọba tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù nìyẹn àwọn ọba tó fẹ́ kíyà jẹ mẹ̀kúnnù nìyẹn àwọn ọba tó tẹ̀mí wọn máa gùn àwọn ọba tó yẹ pé àṣírí wọn ò ní tú àwọn ọba tó ní ṣígbáwò nìyẹn bẹ́ẹ̀ ni lára àwọn ọba gidi ilẹ̀ Yorùbá nìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n kan kì í máa sọ̀rọ̀ mi. láti lè jẹ́wọ́ ló ẹ̀rí ti South West. bẹ́ẹ̀ni oore ńlá. nítorí pé ìka tó bá tọ́ símú là la fi ń rò ó. pàtàkì jùlọ ó ti jà takuntakun fún ilẹ̀ Yorùbá. ọwọ́ rẹ̀ tó ti ṣe yìí lọ ó fi wá jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí pé káwa gan rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀. mi ò paláṣẹ fún ìjọba àpapọ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n. ẹ̀bẹ̀ yẹn ni mo lè bẹ̀ àwọn gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀. ṣé ẹ rí oore tá a ro kàn sí Ọlọ́run jẹ́ ká máa róore gbà bẹ́ẹ̀ ẹ má bínú kí ní ìsìn yẹn dúró ara ẹ jẹ́ o má jẹ́ fi kanra mọ́ ẹ ara ń kan mí gidi gan o inú mi dẹ̀ tún dùn o inú mi tún dùn má jẹ́ fi kanra mọ́ ẹ o ṣé ẹ rí kò sí ibi tẹ̀dẹ̀ bá máa dé ó máa débẹ̀ ọ̀tá kò lè máa ṣe lásán ó máa débẹ̀ ó máa kọjá bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ní lásọ̀rọ̀ kò sí ìhùn ẹ̀kan lè má ṣe bàjẹ́ ó máa débẹ̀ ni ṣe báwọn kọ́ ni káwọn lọ kí ọba Olúgbọ̀n ni ṣé ọmọ ìpérò oore báyìí máa tọ́ sáwọn ó dìsáàbù ẹ̀ ó jà fún ni ní wọn kàn gbé fún wọn kàn déédéé gbé fún yín pé bóyá torí pé kínní ọ̀hún gbé fún ó dìsáàbù ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ máa bínú lásán ni ìyẹn lọ bẹ́ẹ̀. bàbá Tinubu bàbá Jaga òun lẹgbọ́n tí kábíyèsí ọba Olúgbọ̀n ti lé gbọ́n tó sọ yẹn o bẹ́ẹ̀ ni wọ́n ní Yorùbá nation tá à ń pariwo ló jẹ́ kán gbé presidency tẹ́ ń ṣe fún yín tó jẹ́ kán gbé fún yín bàbá Jaga ẹ̀yin náà mọ̀ Jaga sílẹ̀ Haúsá Jaga sí nọ́ọ̀tì wọn ò rí wọn ò ràn yín ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń fà mọ́ wọn
àwọn pípù yóò ráyè títí yín, wọn ò mọ̀ pé ìran Yorùbá exist. Àwọn ní first citizen, àwọn ló ní ìlú bọ́ńtòrù ló ń pera wọn torí Yorùbá nation, torí pé wọ́n mọ̀ pé Yorùbá làwọn ń jẹ, wọ́n mọ̀ pé ìran Yorùbá làwọn ń jẹ. Bẹ́ẹ̀ ni láìsí Yorùbá àwọn ò lè jẹun, ọ̀lẹ ni wọn, alápá má ṣiṣẹ́ ni wọn ò ní nǹkan kan tó ń ṣe ìgbésí ayé wọn yàtọ̀ sí pé kọ́kọ́ kan máa náwó. Adẹ̀níkẹ́jẹ́ ká máa lọ adékẹ́jẹ́ ká máa lọ ọ̀nkẹran mẹ́ran kó kàn pa ẹni dandan ẹ fẹ́ bá wọn ṣe ni ẹ̀yin lẹ́ fọ̀ sí ara yín tí wọn lọ́rùn. Wọn ò ràn yín tí ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Professor Banji Akíntóyè tí wọn bá sọ pé ó yá ìran Yorùbá fẹ́ lọ tá à ń pariwo Yorùbá nation. Baba Jaga bẹ́ẹ̀ ni mo sọ fún yín, òun ni ó jáde lẹ́nu ọba Olúgbọ́n ilé Ìgbọ́n yẹn. Wọn ò ní gbé fún yín, kò sí ohun tẹ́lẹ̀ ṣe, wọn ò ní gbé fún yín. Bẹ́ẹ̀ ni ẹ tó bá fẹ́ kó ṣe ni, bọ́tẹ̀rù bá wọn wípé ṣebí tó lọ ṣe ti ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ṣe fẹ́ pa wọ́n, tó ṣe ní kí wọ́n lọ pa wọ́n mọ́lé tó jẹ́ pé orí ló yọ wọn. Ọlọ́run sọ pásìkò ohun tí tò wọ́n dẹ̀ máa pẹ́ láyé, ojú wọn ò ní ríbi, wọ́n á jèrè àwọn ọmọ, wọ́n á jẹ wọn ọmọ, gbogbo wọn máa pẹ́ láyé, ojú wọn ò ní ríbi. Ní fàìsàn ló gbà tó lọ mọ́ wọn lọ́wọ́, tó tún lé wọn gba Kútọ̀nù lọ, tó ní kọ́ wá gbé wọn láti Kútọ̀nù tí Ọlọ́run kó wọn yọ nínú gbogbo páńpẹ́ tí àwọn Fúlàní tó ń dẹ sílẹ̀ fún wọn, tọ́lọ́run kó wọn yọ. Bẹ́ẹ̀ ni tí ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Professor Banji Akíntóyè tí wọ́n bá sọ pé ìyàtọ̀ fi ń jẹ̀ràn Yorùbá yìí ó tó jẹ́ Yorùbá fẹ́ lọ tí a bá pariwo Yorùbá nation tí gbogbo ẹ̀ tí kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation, wọn ò ní gbéjọba fún yín. Baba Jaga wọ́n wá gbéjọba fún yín tán torí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ wá ń fojú olóore gúngi. Ṣé nítorí Yorùbá nation ló ṣe gbé ìjọba fún yín? Baba Jaga ẹ wá ń fojú olóore gúngi. Ẹ ń ṣe àtìtòjebo olóòṣà lọ́wọ́, ó kù bàbá ẹni tó máa bọ̀. Ẹ wá rántí ọmọ Yorùbá mọ́. Ẹ dẹ̀ wá rántí o Baba Jaga, ẹ rántí pé ẹ̀yin náà ti gba ìlànà ìrí o. Ìyà ń jẹ mẹ̀kúnnù o, ìyà ń jẹ mẹ̀kúnnù Baba Jaga o. Ẹ̀yin fún ara yín náà ẹ ń ṣọmọ olówó o, ẹ ń ṣọmọ bọ̀rọ̀ kìíní o, ẹ ń ṣọmọ àtàpátá dìde gan pàápàá. Tọ́wọ́ sọ pé ọmọ àtàpátá dìde atúnpọ̀ yín lẹ́ni, ọmọ atẹ́rẹ̀fọ̀ dìde ní bàbá Tinubu. Ìyá yóò lówó lọ́wọ́, bàbá yóò lówó lọ́wọ́. Atẹ́rẹ̀fọ̀ dìde ní ẹrẹ̀fọ̀ tó jẹ́ pé tẹ bá tẹsẹ̀ bọ́dún ẹrẹ̀fọ̀ báyìí gbogbo ẹ̀ máa ṣe yàmáyàmáyàmáyàmá. Tábà sẹ́pọ̀ máa tàpátá dìde ní ẹ̀sìn ń korí àpáta ẹ̀sìn ẹrẹ̀fọ̀ atẹ̀rẹ̀fọ̀ dìde yìí náà, iná mọ bí àṣẹ rí náà. Wọn ò gbẹ inú ògbówó wá látọ̀run Bọ́lá ńlẹ̀, ẹ̀yin náà ti dé bẹ́ẹ̀ rí. Irú yín báyìí ló wáyé kẹ máa ń nífẹ̀ẹ́ mẹ̀kúnnù torí pé kí ẹ̀yin náà ti tẹ́sítì yàrá. Ẹ máa ṣẹ́pẹ̀ tẹ́sítì yàrá ní Baba Jaga, ẹ̀ ń ṣe ọmọdówó Bọ́lá ńlẹ̀, ẹ̀ ń ṣe Bọ́lá ńlẹ̀. Ẹ wá dájọ́ ọmọ Yorùbá torí Yorùbá nation tó ṣe wá gbé ìjọba fún yín. Ẹ wá dájú wa kó dá bẹ́ẹ̀ yẹn Baba Jaga, kò dá rárá. Àtàpátá dìde lẹ́yìn náà, ọ̀hún bí yín sílé ọlá Bọ́lá ńlẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé yá ò dá lára. Ìkà níyìn tọ́jú ọmọ Yorùbá o. Àti ẹ̀ ń lọ ní ọ̀rọ̀ tọ́jú ọmọ Yorùbá ti ẹ̀kọ́ lélẹ́yìí. Kí ló dé? Àwa ní Fúlàní ń jẹ. Ẹ jẹ́ ká máa lọ. Bọ́dà mi kan wọ́n sọ pé ẹ lè pín wa, ẹ mọ̀ pé ẹ lè pín wa náà torí Helen Ọbáfẹ́mi ẹ ṣé gan-an. Ẹ ṣé mo dúpẹ́. Mi tí ẹ wọn mi mọ̀ pé ẹ ṣé gan, thank you so much. Ẹ ṣé mà. Ẹ ṣé inú mi dùn. Thank you. Ẹ ṣé mà. Ẹ ṣé gan. Wọn ò bí yín sílẹ̀ ọ̀la. Ẹ wò ẹ jẹ́ ká máa lọ o. Ẹ jẹ́ ká máa lọ ọ̀nkẹ́ran mẹ́ran kú kan pa o. Ẹ jẹ́ ká máa lọ. Yá yín sí tó gẹ̀ náà, kí ló dé? Ọ̀pààyàn ẹ̀ sọ nǹkan kan tó 27 lẹ tún lé. Ẹ jẹ́ ká máa lọ o. Ẹ jẹ́ ká máa lọ. So Baba Tinubu wọ́n ní ẹni tó bá ti fi ibi sólóore ibi ò ní tán nílé onítọ̀hún. Èyí tẹ́ ń ṣe fún Professor Banji Akíntóyè pẹ̀lú Chief Sunday Ìgbòho yìí, ẹ fi ibi sólóore ni o. Baba Jaga ẹ fi ibi sólóore ni o. Professor Banji Akíntóyè nìyẹn lẹ́yìn odi ìlú látọdún yìí. Ẹ ṣe bí pé ẹ ò rí wọn torí ambition 2027 ti yín. Bàbá màálù fẹ́ pa wọ́n ni o, lọ́sí sápò ní Nàìjíríà o. Ẹ ṣe bí pé bóyá ẹ rí ilé ìjókòó dáadáa tó nínú bí mi. Ẹ ṣe bí pé bóyá ẹ rí Professor Banji Akíntóyè lẹ́yìn ọdún kan ó ti lọ pé 2.5 years bí ẹ ṣàjẹ́ ní 2 years ẹ ti wà lórí oyè yín Baba Jaga o. Ẹ ṣe bí pé bóyá ẹ rí Professor Banji Akíntóyè ni o. Chief Sunday Ìgbòho náà wà mẹ́ ṣe bí pé bóyá ẹ rí wọn ni bàbá 90. Ṣẹ́yìn náà dẹ́fẹ̀ẹ́ dàgbà ṣá. Èmi ò ní máa dàgbà. Ṣẹ́yìn náà dẹ́fẹ̀ẹ́ dàgbà ṣá. Ẹ fẹ́ dàgbà Baba Jaga. Professor Banji Akíntóyè wà mẹ́tọ́lá ambition 2022 ṣé threat ló jẹ́ fún yín ni? Ṣé bóòtọ́ ló ń sọ? Ẹ fọ́n fìyà Fúlàní fìyà jẹ wá náà. Bẹ́ẹ̀ kúlẹ̀ kù a máa gbalẹ̀ Yorùbá wa Baba Jaga. A máa gbalẹ̀ Yorùbá wa kò sí ń tẹ̀lé ṣe. Ẹ má bínú torí ọ̀rọ̀ Yorùbá yìí náà dẹ̀ lẹ́ fi gbalẹ̀. Mo ń bọ̀.
lọ́fi fún yín ní Yorùbá lọ́fi fún yín ní presidency tẹ́ ń ṣe ẹ dẹ̀ fi wọ́n sílẹ̀ kò dá bẹ́ẹ̀ o gbogbo ẹ tó bá ti fi ibi sú olóore ibi onítọ́lé onítọ̀hún ẹ má bínú kí ló ń ṣe kíni ibi onítọ́lé onítọ̀hún o ẹ fi bàbá yìí sílẹ̀ kan wá o ilé bàbá ọmọ ọmọ ẹlẹ́rọ ẹ fi bàbá yìí sílẹ̀ kan wá o bàbá ò pààyàn náà ní ti yọ ọmọ yìí dẹ̀ ń sùn kí ló ń ṣe wọ ọ̀dàre ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run kò ní jẹ́ kí kíní kò ní ó ti dúró ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣètò bí bàbá ṣe máa wálé o bàbá oní bàbá torí ìyàwó wọn ẹ̀yin odi ìyàwó wọn kú sí bàbá Jágá kò dá o ẹ dẹ̀ sọ́jú nù ẹ fọ̀ parí ẹ gbẹgbẹgbẹ lẹ́sàgbójú ẹ ṣe bí pé ìwà kò dá ibi lélẹ́yìí tẹ́ bá fẹ́ kọ́lọ́hún kékeré ìjọba òun ṣe kábọ̀ torí àwa tẹ̀ máa gbalẹ̀ Yorùbá wa ni ìkàlẹ̀ ń ṣe yìí náà ẹ fi bàbá yìí sílẹ̀ bàbá Jágá kí ló ṣe bàbá náà tún fàdíyà ni bàbá ò fàdíyà náà ẹ jẹ́ kí bàbá oní bàbá wálé o a dẹ̀ fẹ́ gbalẹ̀ Yorùbá wa o àwa ń lọ o Ọlọ́run ṣe èmi mọ̀ pé yìí Nàìjíríà gọọmẹ̀ntì ẹ yàwó rẹ̀ sán lórí gidi gan ẹ ń ṣe ẹran rírọ̀ Ọlọ́run ẹ ń ṣe rírọ̀ ṣùgbọ́n bàbá dáadáa ní bàbá Professor Banji Akíntóyè bàbá tó ń kó wa jẹ bàbá sọ pé ẹ̀yin ọmọ mi ẹ má wọrí diplomacy la máa fi tó ẹ má jẹ́ kó pè wá ní terrorist diplomacy la máa fi tó ṣùgbọ́n gbà míì náà tí wọn bá ní kí wọn ní sùúrù pẹ̀lú nǹkan ó máa bàjẹ́ ni kì í ṣe gbogbo nǹkan ní sùúrù máa ń tún ṣe kìdẹ́ ṣe gbogbo nǹkan níjà bá ń bàjẹ́ Ọlọ́run ẹlẹ́dàá Ọlọ́run bẹ́ẹ̀ mi ṣe rí o lọ́gbọ́n ọmọdé ti tèmi o èyí ò lè gbòmìnira nírọ̀rùn lóòótọ́ ogun ọ̀rọ̀ bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yìn ogun nílùú máa ń da ẹ jẹ́ ká yan ọkàn dá kó nínú rẹ̀ sí torí lórí burúkú àwọn politician tó wà bẹ́ẹ̀ yìí ìkà ni wọ́n bá ń ní mo yó lọ́rọ̀ wọn wèrè ni wọ́n ṣe tí ò lè lójú rírọ̀ fún ó yẹ ká lọ sórí ẹmu àní ṣùgbọ́n bàbá dáadáa bàbá Professor Banji Akíntóyè wọ́n sọ pé káàtó báwọn ṣe fẹ́ tó nìyẹn diplomacy ni tí mo dẹ̀ mọ̀ pé a ti débẹ̀ tán wàláhì a ti débẹ̀ tán bàbá Jágá ẹ̀yin lójú máa wá tì bẹ́ẹ̀ ni ẹ̀yin lójú máa tì torí pé ẹ fẹ́ ká lọ ìkànnì títí nìkan lẹ mọ̀ títí ìyàwó yín àwọn ọmọ yín pẹ̀lú àwọn tẹ kó jọ àwọn àpá bíi olè àwọn bíi olè àwọn gbàjà bíi àmọ́lè gbogbo tẹ kó jọ tẹ́ ń fowó dí lẹ́nu àwọn kan àwọn olódùn kan máa ń sẹ pé Yorùbá ló wà ń bẹ̀ Yorùbá ló kó sí Yorùbá tẹ kó sí help tàbí Yorùbá help ló kàn tó ní Yorùbá lẹ kó sí ṣe báwọn tó tẹ mọ̀ yìí pé bóyá wọ́n wà lákàtà yín àwọn lẹ kó sí tẹjọ́ ń jẹ owó yẹn ṣọ́kọ̀ mẹ̀kúnnù ní ṣọ́kọ̀ wa ni bàbá Tinubu ẹ wò ó kù díẹ̀ fún yín Ìgbòho Òòṣà máa báṣẹ́ ẹ lọ Ìgbòho Òòṣà máa báṣẹ́ ẹ lọ iṣẹ́ rẹ̀ máa ń dá wa lọ́rùn Ìgbòho Òòṣà máa báṣẹ́ ẹ lọ olórí burúkú ọmọ àlè pásítọ̀ kan kí ni ọ̀rọ̀ orúkọ pásítọ̀ yẹn náà o Fálẹ́yìn mi àbí kí ló ń porúkọ pásítọ̀ yẹn àwọn Ọlọ́run máa ṣàánú wòlíì àgbà yahoo kan àwọn stomach infrastructure àwọn ikùn mi ló pè mí bọ́dà wọn ríran pé ṣé mo pé pásítọ̀ yẹn ní about 2 years ago nígbà tí bàbá Tinubu tó fẹ́ wọlé pásítọ̀ yẹn ṣé pásítọ̀ ni bàbá yẹn kì í ṣe pásítọ̀ kì í ṣe wòlíì bàbá yẹn tó máa ń wọṣọ funfun yẹn bàbá tó ní òun Fátìmí lẹ́yìn àbí kí ló ń porúkọ yẹn táìgbà yẹn ṣé mo ipò sọ èmi mo wò báyìí tó sọ pé president Tinubu ò ní wọlé ó ní máa kan ló máa wọlé pé máa yẹn ó ní fámà ní máa yẹn ó ní Èkìtì àbí bóyá Èkìtì bí Oǹdó ló sọ pé máa yẹn ń gbéṣá ó ní máa yẹn ló máa wọlé ó dẹ̀ ń sọ with full confidence ni tó jẹ́ pé bó ṣe ń sọ gan pàápàá ẹ bá believe bí yóò mọ nǹkan tó ń sọ ni bẹ́ẹ̀ ni ó ní máa yẹn ò ní kò ní wọlé ó lọ́lọ́run sọ fún òun ni ó ní fámà ní gbàgbẹ́ ni ó ṣàpá gbogbo ọ̀rọ̀ yẹn jọ ń gbà yẹn wípé Tinubu ò ní wọlé bàbá Tinubu máa wọlé wọ lọ́hùn wọ́n ti scam wa ní Nàìjíríà wọ́n ti fi ṣọ́ọ̀ṣì scam wa ní Nàìjíríà ìbò sí ará àdúgbò wọ́n ti fi ṣọ́ọ̀ṣì scam wa ní Nàìjíríà ó ní Tinubu ò ní wọlé òun kan náà ló sọ pé Ṣèyí Mákindé ò ní di gọ́vnà Ṣèyí Mákindé máa di gọ́vnà Ọlọ́wọ́n bá o òun gan náà ló tún sọ pé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ní kò lè wọ Nàìjíríà mọ́ ìyẹn bàbá yẹn bàbá tó ṣẹnu gangan bíi kẹtù náà yẹn ojú inú yín ti fọ́ bàbá títágún òríran mọ́ àwọn olè àfàjò àwọn olè àfàjò ẹ lọ wá ṣẹṣẹ iṣẹ́ wòlíì tẹ ṣe yẹn kò gbẹ̀yìn àwọn alápá má ṣiṣẹ́ apá òṣìṣẹ́ ìdí òkàṣọ báwo lè máa sọ àwọn apá òṣìṣẹ́ ìdí òkàṣọ
ẹ lè tàn wá mọ́ àti gbọ́n onírọ́ nìyí ṣe bíbẹ̀ náà ni pásítọ̀ kí lórúkọ pásítọ̀ tó sọ pé mo ti gbàgbé kọ́ náà pásítọ̀ tó sọ pé òun máa kọ́ 1000 churches kóhun tó kú kò sẹ́kọ̀ọ́ òun máa kọ́ 500 company 500 churches o wọ́n ní 1000 churches ẹ̀ ní kò ti fi churches scam wá ní Nàìjíríà business center ní church fún wọn business center ní church fún wọn ní Nàìjíríà Ọlọ́run ẹyẹ máa tàn wá àti gbọ́n ẹyẹ máa tàn wá àti gbọ́n ẹ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ẹni máa dáṣọ fún ni tọrọ ẹ̀ lákọ̀wé ẹ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin tó jẹ́ pé business center lẹ fi ṣọ́ọ̀ṣì ṣe orúkọ Jésù lẹ fi ń scam àwọn èèyàn orúkọ Jésù lẹ fi ń scam wa ìkà nìyín ẹ̀yin pásítọ̀ kì í ṣe gbogbo yín o àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run ṣì ń gbọ́ ti sùn Ọlọ́run ṣì ń fi hàn wọn ṣùgbọ́n àwọn kan wà ikùn mi ló pè mí ni wọ́n bàbá irọ́ lẹ̀ ń pa o ẹ wá gbọ́ ẹ jẹ́ kọ́kọ́ ra fún yín ní àyájọ́ yìí ná àwọn bàbá mi kan rán mi sí yín ẹ wá gbọ́. Alore TV ẹ kú iṣẹ́ ń bẹ o ibiṣẹ́ ti rí bàbá òfò ìgbé wa o Alore TV jẹ́ kí n gba ìnímọ̀ràn iléeṣẹ́ rẹ kò ní jóná o àmọ́ ṣá má sọra rẹ di ìyá alákàrà ìtún fọwọ́ funkun òkúta ń bọ̀ gbogbo ìgbà tí ìyá alákàrà bá ń fọwọ́ funkun òkúta rẹ ń fawọ́ fàyẹ o má balẹ̀ ṣe jẹ́ mọ́ra rẹ lórí o lórí ọ̀rọ̀ bàbá wòlíì èké èyí tó gbé jáde tó ń fọ̀fọ̀kúfọ̀ lórí ìrìn àjò èyí tí a kọ ní Oòduà ọmọ jọmọlọ ọmọ nọmọpa Ìgbòho ọkọ Buhari Ìgbòho ọkọ Fúlàní ọkọ Mùyétìálà ọkọ Buhari Dógó Yárò ejò sáré ikúnà gbọnà tó lọ sọ́run àpáàdì bàbá wòlíì èké oníṣìgìdì látàrí wòlíì òpùrọ́ wòlíì onípètúpètú wòlíì eléjì ògbè tó hùwò lórí yanranyanran ṣé wọ́n ò wo ọ̀pọ̀ wájú wòlíì èké tó gbé wá ni ó rí pé èjì ògbè ló tẹ̀síwájú wòlíì aláfọ̀ṣẹ́ wòlíì wẹjúwẹjú ìwẹjú tán tó ń sọ kábàkàbà wòlíì Buhari wọ́n ti pa àṣírí máa má tú àṣírí wòlíì èké ìtú ó náà ń wòlíì tẹ́ ń ṣiṣẹ́ fún Fúlàní rè ó gbé àfọ̀ṣẹ́ ó wẹjú tán ó wá wọ sùtánà ó ń pera ẹ̀ ní wòlíì wọn kò ṣe wòlíì Ọlọ́run wòlíì èkéré ẹ wòlíì alábẹ̀ǹtẹ̀ wòlíì onílara wòlíì elébi alàgbàyé ebi ń pa tó fẹ́ máa fi ọ̀rọ̀ májàsọ́lá cash cruise àṣírí rẹ̀ tú ó ní ẹ̀yin wòlíì Buhari pè mọ́ra pẹ̀lú ọmọ babaláwo ìyẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ pé kẹlẹ̀ ọmọ májàsọ́lá àṣírí rẹ̀ tú májàsọ́lá lọ sí Àlèdè Ọ̀yọ́ lánàá on the 22nd of July ó gba yìí ó gbẹ̀yẹ onípẹ́pẹ́ sí kó móríwá kó fọrùn lẹ̀ wòlíì onílara tó wá sọ wípé kọ́ lọ gbé wòlíì èké ẹlẹ́nu pẹ́tẹpẹ̀tẹ bí ẹsẹ̀ balùwẹ̀ wòlíì oníwo lórí eléjì ògbè látàrí wòlíì tó ti lọ sí Ṣakí tó ti lọ wẹjú wòlíì èké tó ti lọ sí Ṣakí tó ti lọ mi àdó ìdẹ tó ń fọ̀fọ̀kúfọ̀ ìwọ ní bí májàsọ́lá bá pariwo Yorùbá nation ń ṣe ọmọ àgbẹ̀ ìwọ ò gbọ́ná àìkú gìrìmùlì yìí àìgbàṣọṣọ lójú ó ti tàpasẹ̀gùn wòlíì èké ó di dandan kẹ́gùn kó gún ẹlẹ́sẹ̀ oní kátakátá oní wérewère wòlíì oníwókòwòkò wòlíì onílara ó gbọ́n tọ́wọ́n àgbà wíná wọ́n ní a kò nírú aṣọ káàtìyá ara ń ta ẹ́ ó nírú ọmọ olú ọmọ bíi ti májàsọ́lá Ìgbòho ṣá kò pé kan lọ gbé àìkú gìrìmùlì ìlú àìgbàṣọṣọ lójú àìṣíwọ́ lójú ẹyin ogọ wòlíì èké ẹlẹ́nu dẹ̀ẹ̀rẹ̀ bókun ẹ̀pọ̀n ogọ President Bola Ahmed Tinubu ọmọ olódò dẹ orí rẹ̀ pé ju tiẹ̀ lọ nítorí pé májàsọ́lá ń pariwo Yorùbá nation ariwo kí wàá ní Tinubu ń pa ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wípé torí Tinubu náà ń pariwo Yorùbá nation ni ń gbọ́ wọn Fúlàní fẹ́ fi jújú bo Tinubu lójú tó fẹ́ da gbogbo nǹkan rúmọ lọ́wọ́ ó gbọ́ wọn wí náà ó ní ẹgbẹ́ kìíní wa bẹ́ẹ̀ bá gbé wá mo ń lọ bá Yorùbá nation orí Tinubu pé ju tiẹ̀ lọ bàbá alábọ̀dì wòlíì èké ìdí rẹ̀ Tinubu ọmọ olódò dẹ ó rántí òwe ọ̀hún àgbà ó nítorí wèrè ìta òun rèé a kò ṣe létíléṣako kọ́nà má yà wá ní wèrè tó bá sílẹ̀ yìí wòlíì èké báyìí tó fẹ́ síwín ṣeré Tinubu mọ òwe ọ̀hún àgbà ó nítorí ọmọ alágídí òde
òun rèé a kò ṣe ń lé alágídí ilé sọnù sígboro kó wá sọ pé Tinubu á ní kó wá gbé Májàsọ́lá ó gàn ó fẹnu họra o kó yá padà ìtí ìwọ àti Buhari ṣe lọ́jọ́ ọjọ́ sí. ó ń ṣe torí o pẹ̀lú àwọn wòlíì èké àtàwọn aláwo tí Buhari kó sọ̀dì tọ́jọ́ ń ṣiṣẹ́ síbẹ̀síbẹ̀ ò rí Májàsọ́lá mú lóní tó bá wá ilẹ̀ Yorùbá wọn á gbé Tinubu kò gàn bí tiẹ̀ ìwọ wòlíì olówó lórí eléjì ogbè tó gàn tó dàbí iṣu dàgídàgí olówó aṣòkú ìyá rẹ̀ wọn ò gbé ó wá ṣe gbá wọn ò gbé tó bá ṣe lọ́tẹ̀ yìí wọn á gbé orúwo rẹ̀ kò sunwọ̀n wòlíì èké Tinubu olódò dẹ́mọ̀ pé Májàsọ́lá ọmọ tòun ni Tinubu dẹ̀mọ̀ wípé ìwọ wòlíì èké oníwo lórí bíi tàgbà mùrèrè tó sa èjì ogbè sàgbárí Tinubu mọ̀ pé wèrè ni ẹ́ ó mọ̀ pé Fúlàní ló ṣiṣẹ́ fún kò rí tiẹ̀ rò a gbọ́dọ̀ nírú aṣọ kàtìyà bí wọ́n bá bímọ tó jólókìkí bíi ti Májàsọ́lá wà pé kọ́ lọ gbé orúwo rẹ̀ kò sunwọ̀n wòlíì alábọ̀dì wòlíì ẹni bí kó yá gbẹ́nu rẹ̀ dání bí gbogbo bí Májàsọ́lá ṣe ń rìn nílẹ̀ bàbá rẹ̀ tí kò rú mọ́ lẹ́sẹ̀ tó bá ń bí ẹnu kọjá lọ bá Buhari tó ń ṣiṣẹ́ fún lọ́run àpáàdì ọ̀run àpáàdì rèé rẹ̀ wòlíì èké torí Bíbélì náà sọ yí gbogbo ẹ̀yin wòlíì èké ẹ máa ní ìpín tiyín nínú adágún iná àjò ikú ibẹ̀rẹ̀ kó padà lọ má dẹ̀ yọlu sí Májàsọ́lá bó o bá tún dọ̀wọ́ gbàsgbòs tó máa balẹ̀ lórí rẹ̀ á ju tìyá kẹsẹ́ẹ̀tì lọ àjà balẹ̀ lábàá kiri bó o ní fẹsẹ̀ múlẹ̀ àtúntò gbàsgbòs bù ẹ́ Májàsọ́lá ló sọ̀rọ̀ sí ẹ̀yin iléeṣẹ́ tẹ̀ ń gbé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin iléeṣẹ́ Alóore TV ẹ ti ń fọwọ́ funfun òkúta ń bọ̀ pé ní gba ìnágbọ̀rọ̀ tó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá rò pé wòlíì èké yìí lẹ́fẹ́ fi cash cruise lẹ́fẹ́ fi ṣe ṣáà ní Alóore TV òkúta rẹ̀ gbé mọ́ra níṣẹ́ dín kàrà kalẹ̀ tẹ́ ń fọwọ́ funfun òkúta rẹ̀ ké sí o kẹ́yà sọ bàbá wòlíì èké eléjì ogbè látàrí kẹ́yà discard rẹ̀ bàbá fẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ bí ẹsẹ̀ balùwẹ̀ ẹ̀wà bí sọ́sí o ìmọ̀ràn yìí máa gbà yín kò jù bá o ẹ̀gbọ́n ìmọ̀ràn tí máa gbà yín kò jù bá o ìwọ bàbá eléjì ogbè kó gbẹnu dání o farabalẹ̀ kó gbé gbogbo ẹnu ẹ sọ́hun ọ̀rọ̀ Májàsọ́lá kò tọ́ sí ẹ lẹ́nu kò gbọ́ bàbá òfò wòlíì èké tó ṣẹnu dẹ̀rẹ̀rẹ̀ bí ẹnu lẹ́ríkà abájọ Àyìnlá ti kọrin fún ẹ ó pé Àyìnlá sọ fún wọn o wòlíì èké pọ́mọ ọ̀rọ̀ wà Àyìnlá sọ fún wọn fún wòlíì èké pọ́mọ ọ̀rọ̀ wà ẹ jẹ́ ká bá wọn sọ o ẹ jẹ́ ká bá wọn sọ o wòlíì èké kójú ó tiẹ̀ kó o lọ sókun wòlíì èké kò kú kò wẹ bí àgbá ọ̀bùn ó wọṣọ àdúrà kò bẹ́gbẹ́rẹ́ mu ó ṣẹnu dẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bí ẹnu dẹ̀ríkà wòlíì tó ṣẹnu dẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bí aṣọ àjíṣẹ́ sọ fún wọn wòlíì èké pọ́mọ ọ̀rọ̀ wà ẹ jẹ́ ká bá ẹ sọ o èmi á bá ẹ sọ o ojú á tì ẹ́ wàá lọ bọ́ sókun. Oh my God ẹ̀la ojú kan ẹ̀la part 1 ó tún fọwọ́ bojú who slap me ọlọ́run ọba o wòlíì èké wòlíì irọ́ orúkọ Jésù lẹ fi ń scam àwọn èèyàn wọ́n ní tílé bá san ni tí ò bá san ni àwọ̀lẹ́ ti mọ̀ ẹni bá rí yá ti mọ̀ pé iṣẹ́ tẹ̀ ń ṣe ògbè yín ẹ lọ wá nǹkan míì ṣe ẹ máa ní Jésù ló pè yín kí ni fóònù nọ́mbà Jésù kí ni fóònù nọ́mbà tí Jésù fi pè yín ẹ̀yin amukun mẹ́kọ̀ọ́ oníranù òpò ní játijàti ẹ̀yin náà rí fíṣàn ẹ jẹ́ kí n tẹ̀ wá fi wòlíì ọ̀hún wọ̀nyí ẹ jẹ́ kí n wá fi wọ̀nyí tó ṣẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ bíi oh my bàbá mi àwòrò ṣàṣà ti fún jẹ tán oh my God àwa ẹgbàre wà bá wà ẹgbà ápù ẹ wá wo ẹnu bàbá. Aláàfin tuntun ọba Ọwọ́adé. òun nìyẹn o ẹ wẹ tiẹ pẹ̀lú olùdarí pé Ìgbòho tó yẹ kí ó lè wọ Nàìjíríà lásìkò yìí eléyìí kọ́sà kiri eré sọ sí. bó o sọ fún un tó mọ sọ pé Yorùbá nation sọ̀rọ̀ pé ká dúró wọn mú bẹ́ẹ̀ tó bá ní bó ṣe wọlé ìsìn tó bẹ̀rẹ̀ Yorùbá nation bóyá wọn ò ní arrest ẹ̀. mo tó bá wọ Nàìjíríà tó dé ìsìn tó bẹ̀rẹ̀ Yorùbá nation. ká gbọ́ tó bá láyé àìsàn bí Yorùbá nation ló sọ pé òun kọ̀ntínú
kó bẹ̀rẹ̀ Yorùbá nation bẹ̀rẹ̀ bóyá wọn ní arrest rẹ̀. Ajẹ́ pé wọ́n padà fún Yorùbá nation ẹjọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation wọ́n fún àwọn tó ní kálu ẹni kó bẹ̀rẹ̀ bó ṣe dé. Ajẹ́ pé wọ́n tó arrest nígbàdàn nígbà táwọn ẹ̀ lọ ta fúláàgì náà arrest wọn láti fún tẹ̀tẹ̀ wọn. Ẹni tó bẹ̀rẹ̀ Yorùbá nation. Yorùbá nation ló ń ṣe lọ́hùn ló ń sọ lọ́hùn pé Yorùbá nation kóhùn ló ẹ̀. Kó tó wá wọlé wá kó wá máa pe Yorùbá nation. Ṣèbí lórí nǹkan tó mú lónìí yẹn. Tàbí àìwọ́ tó wọlé tí ìyá ẹ̀kú tó wọlé lọ fún wọn mú. Ìgbọ́n tó bá tó wá bẹ̀rẹ̀ Yorùbá nation tó lórí táwọn fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n á arrest ẹ̀. Ẹni kó bẹ̀rẹ̀ Yorùbá nation ó ti wá sí ní o. Kó wá bẹ̀rẹ̀ bí akọni pé Yorùbá nation wọn is continue. Ẹ̀ṣẹ̀ àdúgbò á tún máa pọ̀ sí ìta. Bó ṣe rí nìyẹn àdúgbò ta. Sòkè àwọn ọmọ bóyá ọ̀rọ̀ kan náà sọ tàbí kò ṣe. Bó lè ṣe ní ẹ̀ náà bí ọba sára ẹ̀ dáadáa ní ọdún ìgbé ìjọ. Tó bẹ̀ sí gbé wọ́n ààrẹ ṣẹ̀. Tó bá sára ẹ̀ ní síbi kan. Bàbá bóyá lè mọ̀ pàṣà ò lè gbọmọ ìdíyẹ. Àṣà ò lè gbọmọ ìdíyẹ. Ṣé láwọn pásítọ̀ yìí irọ́ ó dà ìpọ́n máa ń kọ irọ́ mọ́ iṣẹ́ wọn ni. Ìwọ ló sọ pé Ìgbòho ò lè wọ Nàìjíríà, èyí tó kọ́kọ́ ṣe Ìgbòho ò lè wọ Nàìjíríà, Ìgbòho ò lè wọ Nàìjíríà, Ìgbòho tún wá wọ Nàìjíríà. Ẹni tó wá sọ fún wa bí ẹlẹ́rè pé Ìgbòho ta ẹni kò lè wọ Nàìjíríà, Ìgbòho ti wọ Nàìjíríà. Ẹ tún mọ ibi tó yí sí. Irọ́ ti pọ̀ ju ẹ̀yin èèyàn ní ẹ wake up. Irọ́ làwọn pípù yìí ń pa. Irọ́ làwọn pípù yìí ń pa. Èyí tó jẹ́ pé àná yín sí ara yín ti di àná yáǹsì. Tójú inú yín ti fọ́ ti tagun òríran mọ́ bàìbàì ní ti tájú yín ṣe. Àná Ọlọ́run ti gbàgbé àná yín sí ara wọn, àná yín sí ara wọn ti gbẹ, àná yín sí ara wọn ti dànù yàns. Ẹ wo bó ṣe parọ́ báyìí nìsín, bó tún ṣe gbé wípé bó ṣe wọlé yẹn tó bá bí dákó pariwo Yorùbá nation wọn á gbé wọn á arrest ẹ tún wo ibi tó tún yí mọ́. Ó ní Ìgbòho ò lè wọlé tẹ́lẹ̀ ni. Ẹ̀yin rán mi ṣe ní pé church is a scam. Bẹ́ẹ̀ ni religious is a scam. Ọlọ́run wà o, àwọn tó dẹ̀ ń sìn wà o, ṣùgbọ́n nínú gbogbo àwọn tó wà Nàìjíríà yẹn wà láì 70% lórí irọ́ nínú wọn. Ikùn mi ló pè mí lọ́pọ̀lọpọ̀, stomach infrastructure lọ́pọ̀lọpọ̀ nínú wọn. Irú bàbá yìí wọ́n ní tí ní bá sọ ni tí ò bá sọ ní àwọn ẹlẹ́tì máa wo ṣé ìfẹ́ ṣe ẹni tó lóun bá dúró tí Ọlọ́run ní dójú tì. Orí ìjókòó ẹ̀ báyìí wọ́n níbi tọ́kọ bá wà ní oúnjẹ ọkà tí ń wá bá. Orí ìjókòó tó bá wà báyìí ni Ọlọ́run ti máa pèsè oúnjẹ fún ẹ. Ṣé ìrí àwọ̀ gidi kan lára bàbá yìí ẹ jẹ́ ń fi wọ̀nyí dáadáa. Àwọn ọmọ mi wá fẹ́ bá wa dá sí. Hello ma. Hello. Ẹ káàsán ma, ẹ káàárọ̀, ẹ káàsán, ọ̀sán ni lọ́dọ̀ tí ẹ fẹ́ bá wa dá sí. Okay ma, okay, à ń gbọ́ ma. Okay, à ń gbọ́ ma. Àwọn pásítọ̀ tó wà ní Nàìjíríà lọ. Bẹ́ẹ̀. Tán bá 100 ìmọ̀jọ 90% náà ni àwọn pé pásítọ̀. Pásítọ̀ ní àti ìyàwó ní gbogbo wọn lọ́nà tó ṣe mẹ́wọ̀n bàbá yẹn ṣe rí. Ẹni tó bá ti rí bàbá yẹn wọ́n kàn tó bàbá yẹn ò ní máa káyọ̀. Bàbá yẹn kò ní máa káyọ̀. Kò ní. Àwọn wo ló ń lọ sí ṣọ́ọ̀ṣì láwọn bàbá yìí? Àwọn èèyàn wo ló ń lọ sí ṣọ́ọ̀ṣì? Ara àwọn tó ń fún lówó nígbà yẹn Tinubu ni wọ́n lọ sábùdá ẹ̀sìn rántí. Ọ̀pọ̀ àwọn bàbá kan lọ sábùdá gbà. Bẹ́ẹ̀ni. Ara wọn ni. Ara alálẹ̀ Yorùbá máa bàjẹ́ bó ṣe bàjẹ́. Agbára Ọlọ́run. Ṣé bí Nàìjíríà ṣe ní gbogbo ọmọ ṣe ní gbogbo ọmọ ṣe lẹ́jọ́ òdòdó? Ó lè. Bàtẹ́ pé wọ́n sì iná fi ń jẹun ló fi kọ́ fámìlì. Ó láwọn èèyàn dá ní ṣọ́ọ̀ṣì. Òun ló fi kọ́ fámìlì. Kò ká fún náà. Àwọn ọmọ àlè. Àwọn ọmọ àlè jẹ́ pé Fúlàní ló bá yà wọ́n. Mi rò pé ọmọ Yorùbá kọ̀ọ̀kan tó ní làákàyè. A kì í nínú wọn náà. Wọ́n ṣe bó ìdí èsì kan láti nínú wọn. Bẹ́ẹ̀ kó sì máa sọ̀rọ̀ nípa wọn Nàìjíríà pẹ̀lú situation kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ẹ kó ìfẹ́ máa fẹ́ sọ̀rọ̀. Ẹ ṣé mà, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mà, ẹ ṣé gan, ẹ ṣé tẹ́ bá mi dá sí. Ẹ ṣé mà, thank you. I really appreciate yín, ẹ ṣé gan. Thank you ma, thank you. Bye.
Hello. 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 Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀, ẹ ṣé fẹ́ bá wa dá sí. Ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé Brian, ẹ ṣé gan. Ọlọ́run apọ́n yín lórí ẹ̀ ní tẹnu gbogbo rẹ̀ láti. Àmì o, àmì, ẹ ṣé. Thank you, ẹ ṣé. Ṣé láwọn pásítọ̀ yìí? Wọ́n ṣe gbogbo wọn o. Wọ́n ṣe gbogbo wọn. But 25%, 75% wọn. Gani Olóyèdé, ẹ ṣé gan. Fake ní gbogbo wọn. Ebi ò bílífì lórí àwọn pípọ̀ yẹn. Ẹ wo pásítọ̀ tó ń sọ̀rọ̀ yẹn sí. Ẹni tó yẹ kó kúnlẹ̀ síwájú olóyè ìkúnlẹ̀ ìkan tó gbàdúrà fún. Olóyè gbàdúrà fún. Káyé rẹ̀ lé dà. Tọ́lọ́hùn ríran sí. Káyé ẹ̀ lè ní súnmọ́. Olóyè àtúntò ríran sí. Olóyè fúnra rẹ̀ ló máa ríran sí. Lórí ẹ̀dùn tó máa ń wo gbogbo àwọn èèyàn tó máa ń sọ pé àwọn ríran sí olóyè àwọn ṣe kí nígbà. Àwọn ṣe kí nígbà. Olóyè gangan fúnra rẹ̀ á ríran sí. Kẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe fẹ́ wọ́nà láti déwájú olóyè kẹ́ kúnlẹ̀ wájú kan gbàdúrà fún mi. Káyé yín lè wà òkè. Ẹ máa lẹ ríran sí olóyè. Èmi ò bílífì gbogbo àwọn pípù yìí. Olóyè burúkú ni gbogbo wọn. Ẹ wo pásítọ̀ tó yín dàbí yín kú dì yẹn. Bẹ́ẹ̀ yìí gan ọmọ gan wọn bí yín kú dì. Kú ìdí ìtajà. Bí ẹyin mú ìdí. Bí ẹyin mú ìdí ìtajà. A bá sófò. Bẹ́ẹ̀ orí tí wọ́n ríran ṣẹ́ bí wọn ẹbí wọn wà bẹ́ẹ̀ wọ́n ríran sí. Wọ́n máa ríran sáwọn aráàta. Ẹ ríran sọmọ ìjọ tẹ kó jọ nínú ṣọ́ọ̀ṣì yìí kẹ̀tẹ̀ tọ́ka kẹ náwó sẹ́yìn kan náà ọmọ tẹ kó jọ wájú yìí. Pé mo ríran ṣe nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ lọ́la. Kọ́dẹ̀ rí bẹ́ẹ̀ tó tọ́. Ìmọ̀ràn ni wọn ní ríran sí ọmọ ìjọ. Ẹni tó ti lórúkọ ni wọ́n máa ríran sí káàkiri. Àwọn òṣèré ríran sí chief of army staff. Wípé ọmọ báyá chief of army staff náà kúrò làbí ọ̀gá ọlọ́pàá. Bẹ́ẹ̀ àwọn nílò pọ́ńdù lé wọn láàárọ̀ là. Ṣùgbọ́n wọn ní ṣe yẹn. Wọ́n máa ríran sí ẹni tó fẹ́ fi tajà. Àwọn olórí burúkú àwọn ẹni àjírí àwọn bàbá òfò. Ẹ̀yẹ máa gbogbo àwọn eléyìí mo tẹ̀ láti gbọ́ àwọn olùsàlá ní fún jẹ ẹni tó bá kọlu olóyè lọ́wọ́ láwọn yìí. Bàbá mi fún jẹ, bàbá mi àwọn olùṣàṣà wọn fún jẹ. Ẹni kú ilé. Èpè. Bí táwa lọ́wọ́ táwa yìí àbá yín ṣeré o. Àbẹ́ everybody ń ṣeré. Èpè. Kò ṣeré ní Moscow. Ẹni tó bá ti mọ̀ yìí pé ọmọ Yorùbá nation kò bẹ̀rú yìí. Ọmọ Yorùbá ta sí lóye o, pátá sí o. Bá ti mọ̀ pé ọ̀fẹ́ fọmọ ẹbí àti àwọn ẹbí ẹ̀ o. Ọ̀fẹ́ ti jí, wọ́n wulẹ̀ ta sí. So ẹ fa àwọn òrìyẹ lẹ olórí burúkú ni wọn. A máa fún bàbá yẹn pẹ̀lú ìyá Kẹsẹtì. Ẹ jẹ́ ká máa ṣe bàbá yẹn àti ìyá Kẹsẹtì papọ̀ lọ́kọ tìyàwó. Àwọn ọkọ ìyá Kẹsẹtì ni àwọn ẹbí ìyá Kẹsẹtì tó ṣe ń dé yóò kété yẹn náà nígbà tó náà tíra rẹ̀ tó náà kàn dín wúri ọ ara rẹ̀ balẹ̀. Ọmọ àwọn tó ń pè lọ́mọ Yorùbá ni ọmọ àwọn tó ń pè lọ́mọ Yorùbá báwo bóyá bíi ti tẹ́lẹ̀. Ó gbèdì fún yín o Yorùbá nation. Àwọn èrè àwọn olórí burúkú gbogbo. Ìyá mi máa fẹ́ tó bọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé tẹ́ bá mi dá sí i. Ọlọ́run ẹ̀yin ọ̀gá kan ọmọọṣẹ́ 1 trillion tiwa aláàánú mẹ̀kúnnù ẹ̀yin fẹ́ máa yẹ̀yẹ́ ẹ ti yí lórí ni orí yín ti dàrú. Ẹ̀yin ó tẹ̀sán wá lọ ṣe síta wọ́n máa má ṣùwà tí Kẹsẹtì pọ̀ Ọlọ́run ẹ máa fẹ́ra yín ẹ gbọ́dọ̀ fẹ́ra yín ni eyín lọ́jọ́ ẹ̀wẹ̀ yín gan brown kò tiẹ̀ ṣé wọ́n ń fọ eyín ní Nàìjíríà ní ẹjọ́ torí Ọlọ́run ṣé wọ́n ń fọ eyín ní Nàìjíríà ní ẹwọ́ bẹ́yẹ̀ ṣe rí eyín àwọn wòlíì aláṣọ pípọ́n òun náà ń sọ̀rọ̀ ó ríran ó rí fíṣàn kò sí fíṣàn kan tó rí tó jẹ́ ní òrì èmi ò tiẹ̀ mọ àwọn tó ń gbọgọ kò rí fíṣàn kan rí báyìí tó jẹ́ ní òrì tó bá ti wá kà á mọ́ báyìí á máa yí onírọ́ ẹ máa ní Jésù pè yín kí ni fóònù nọ́mbà Jésù tó fi pè yín kí ni fóònù nọ́mbà Jésù tó fi pè yín ẹ̀yin amukumẹ́kọ oníranú òpònú ayérádà agbéfúnkọrùn onífúnra dàràdà onífúnkọ bíi tejò onífún ẹ̀yin bàbá wọ́n ṣẹnu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí òkun ṣòkòtò ẹ̀yin tó jẹ́ pé àná yín sí ara yín ti dànà yáǹsì ojú inú yín ti fọ́ ti tagun òríran mọ́ ikùn yín ló pè yìí ẹ lọ gbé ẹ̀ṣọ́ àdúrà sílẹ̀ kẹ́ lọ wá ṣẹṣẹ ọdẹ alápábà ṣiṣẹ́ àfàjò ẹ̀yin tẹ lazy adult ẹ̀yin tí Buhari ń bá wí nìyẹn lazy bàbá lazy adult ọkọ ìyá Kẹsẹtì wọ́n fẹ́ gbadìyẹ yín lọ́wọ́ ọkú wọ́n ní wọn ò jẹ́ kóhun káwọn rákìtàn lọ jẹ ẹ̀ẹ́dùn ẹ̀ta àwọ̀ yín wá dàbí àwọn ọkànnà kiri ó dàbí àwọn ọkànnà kiri àwọ̀ wọn dàbí àgámà lizard alótìrí àgámà lizard rí báwọ̀ wọn ṣe rí nìyẹn
ṣé wọn wí èmi á lọ tẹríba Ọlọ́run èmi á wà Nàìjíríà máa lọ tẹríba síwájú eléyìí pé kó gbàdúrà fún mi wọn lẹni bá dáṣọ fún ni tọrùn ẹ̀ lákọwò náà bẹ́ẹ̀ ni lóòótọ́ aṣọ ńlá kọ́ lèèyàn ńlá ṣùgbọ́n èmi ò rí gbogbo fíṣàn tí bàbá yìí sọ rí lórí íńtánẹ́ẹ̀tì tó wà àwọn online pastor lélẹ̀ kò sí fíṣàn tó sọ rí tó jẹ́ ní orí irọ́ ni tó bá ti wá kàmọ́ ó máa yí ṣé bí wọn ní ṣe Sunday Igboho lè wá sí Nàìjíríà ni ó ń sọ with full confidence ní báyìí tó ṣe ń sọ ni ọmọ wa ṣe Sunday Igboho wá sí Nàìjíríà ní ìsìn ìwọ wá sọ pé tó bá bí da kó pariwo Yorùbá nation ṣé Sunday Igboho pé Yorùbá nation bẹ́ẹ̀ ni lọ́yọ̀ wọ́n pe Yorùbá nation ó kàn pé mi fẹ́ jẹ́ kí fídíò pọ̀ ni fídíò yẹn wà ibà ṣe Sunday Igboho pé Yorùbá nation bẹ́ẹ̀ ni onírọ̀ òṣì àwọn onírọ̀ ẹ̀jẹ̀ sọ fún ọkọ lọ wá ṣẹṣẹ eléyìí ò gbé wọn o kò gbé wọn ọjà yín ò tà mọ́ bẹ́ẹ̀ ni ẹ jáwọ́ lọ́rọ̀ Yorùbá nation ẹ wọ ọmọ Yorùbá nation àmúlẹ́rẹ́ báyìí kò ṣeré ní Moscow wà láì ẹlẹ́nu ọkọ̀ ẹnu wá ti kò bàjẹ́ wọ́n máa jáde fún ẹ kọ̀ọ̀kan ni ṣebí bàbá mi àwọn òrìṣàṣà ló fún ẹ jẹ tán báyìí nísìn àwọn wo ní kọ̀ọ̀kan báyìí lọ́mọ bàbá lẹ́kìtì náà fún ẹ bẹ́ẹ̀ pé Ibrahim Koiki náà fún ọmọ máa fún wo ọmọ ẹ sá ni ẹ̀yin máa bẹ̀bẹ̀ gbẹ̀yìn ni kò ní dáa fún yín ìyá èyí tó tẹ́nu ẹ̀ tún mú ju ẹnu ẹ lọ ìyá Kẹsẹ́tì ṣé ìyá Kẹsẹ́tì ò bẹ̀bẹ̀ wà láì ní tẹ̀mọ́ pé ìyá Kẹsẹ́tì lè bẹ̀bẹ̀ pẹ̀lú bó ṣe máa ń lẹ́nu Yorùbá nation mo bẹ̀rù yìí o ẹjọ́ tó lọ ẹ dáríjì mi ti bá ṣẹ̀yìn o ẹjọ́.